káàbọ̀ sórí ètò wa o. Ó ti dọ́dọ̀ wọn, ó ti kàn wọ́n o. Wọ́n ti padà sáàfù wọn o. Àwọn tó ń ṣòwò ìlú kúmọkùmọ, àwọn tí wọ́n jọ ń jí owó ìlú, owó iná, owó omi, owó ọ̀nà, ó ti padà kàn wọ́n o. Àní breakfast ni gbogbo wọn ni wọ́n padà sáàfù. Alága ìjọba ìbílẹ̀, igbákejì alága ìjọba ìbílẹ̀ ní Ìléje-Méje, òun ni ìròyìn jáde wípé wọ́n jí gbé lọ o. Ìyẹn ni Grace Ògúnlẹ̀yẹ. À ń sọ fún yín wípé kò sí nǹkan kan nínú ìlú yìí, ẹ jẹ́ kí olúkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ ní ẹ ń ṣe alága ìjọba ìbílẹ̀, ẹ ní ẹ fẹ́ ṣe kánsẹ́lọ̀, ẹ ní ẹ fẹ́ ṣe gbá, ẹ fẹ́ ṣe àwo. Ìròyìn yẹn jáde wípé wọ́n jí alága ìjọba ìbílẹ̀ Ìléje-Méje gbé lọ o ní ìpínlẹ̀ Èkìtì. Oyèbánjí Báò, kí ló ń ṣẹlẹ̀ lẹ́kìtì o? Wọ́n ní ìbò Èkìtì ó ti kù fẹ́rẹ́fẹ́. Wọ́n ní ìbò wọn di oṣù tó ń bọ̀, June. Ni wọ́n bá jí alága ìjọba ìbílẹ̀ gbé lọ o. Ẹ gbọ́ ẹ̀yẹ ènìyàn wa, mo rí wípé nígbà tá a fi ìròyìn yẹn sórí Facebook, àwọn èèyàn sọ wípé ó tẹ̀ ti da bẹ́ẹ̀, wọ́n ló ti da bẹ́ẹ̀ pé káwọn náà kàn fìlì ẹ, pé káwọn náà mọ bó ṣe ń rí lára, pé káwọn náà tẹ̀ gbóòórùn ẹ̀ pé àwọn ará ìlú nìkan kan ni wọ́n kàn máa fi kanra mọ́ máa jí gbé lọ. Wípé tó bá tẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń jí àwọn alága ìjọba ìbílẹ̀, àbí wọ́n ń jí rẹ́ẹ̀pù, àbí sínétọ̀ ni, wípé bóyá wọ́n á wá nǹkan ṣe sí ètò ààbò tó sí nínú ìlú. Ẹ̀yẹ ènìyàn wa, ṣé ẹ wá rí ìròyìn tẹ́ ẹ bá wa ń wò yìí? Nígbà tá à ń ṣètò lánàá, Báò ni bàbá mi káàbọ̀ sórí ètò wa, àwọn olówó kọ́ darapọ̀ mọ́ wa, bàbá Àṣàkẹ́, bàbá mi kọjú abẹ́ ń kó ẹ ṣeun. Wọ́n ní Báò ní Babátúndé Oyèbánjí àbí Bámidélé Oyèbánjí kìíní kan, Báò ṣáà ni àpèjá orúkọ ẹ̀yẹn ni mi wà mọ̀ tán, mo ṣàpò Oyèbánjí ni ó yẹn. Ẹjọ́ ẹ̀yin tẹ́jọ́ ọmọ Èkìtì, Báò kí ló ń ṣẹlẹ̀ lẹ́kìtì o? Alága ìjọba ìbílẹ̀ wọn ni wọ́n jí gbé lọ. Tó bẹ́ẹ̀ kí wọ́n ṣe wá jí gbé lọ yẹn, wọ́n jí gbé lọ bíi ti àwọn èèyàn àbáwọn ọmọ ilé ìwé tí wọ́n ti jí gbé láti ọjọ́ Ẹtì ọjọ́ 15 oṣù karùn-ún 2026 tí wọ́n ti jí wọn gbé, àti ìgbọ́n nǹkan kan o. Ṣèyí Mákindé, kí ló ń ṣẹlẹ̀ ní ìgboro Ọ̀yọ́ o? Kí ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o? Ó dáa, tèkìtì tí a wá rí yìí, nígbà tá à ń ṣètò lánàá, àná ni wọ́n jí gbé o, àná 20 oṣù karùn-ún 2026. Kí a tó máa ṣètò lánàá, mo rí ìròyìn yẹn fẹ́rẹ́, òun ni kò jẹ́ kí n sọ mọ́ ètò nígbà tá a ṣètò lánàá. Mo fẹ́ kọ́kọ́ confam ẹ̀, kí n fìdí ẹ̀ múlẹ̀ dáadáa, kí n lọ wo àwọn ibi kankan, kí n béèrè báwo ló ṣe jẹ́ o. Ẹ̀yẹ ènìyàn wa, ní wá mọ̀ wípé nǹkan tó wá pabambarì, ìdí tẹ́ ẹ fi mọ̀ wípé àwọn pípù wọ̀nyí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe. Kí ló dé tí alága ìjọba ìbílẹ̀ ò lo 24 hours? Igbákejì alága ìjọba ìbílẹ̀ yìí kò lo 24 hours lọ́wọ́ àwọn agbébọn tán ló jí gbé. Ní ìgbà tó máa dìrọ̀lẹ́ èní, la rí ìròyìn wípé àwọn operation rescue mission, kìíní kan mission coordinated with police and military, wípé wọ́n ní wọ́n ti rescue ẹ̀. Wọ́n jí gbé lánàá, wọ́n rescue ẹ̀ léni. Má fi ìròyìn yẹn hàn wá o, ìròyìn tó gbé síta lánàá pé wọ́n jí gbé, ká tó ṣètò lánàá ni, nǹkan tó ó kù bíi 10 minutes tí màá ṣètò lánàá ni ìròyìn yẹn jáde. Ṣùgbọ́n mi ò tí ì ráyè láti fi confam ẹ̀ dáadáa, torí mi ò fẹ́ ń gbé ìròyìn òfégè. Kọ́kọ́ confam ẹ̀ kí tó mú wá, olùkọ́ tẹ́ ẹ kí sọ̀rọ̀ lọ́bẹ̀ lánàá. Gbà tó máa di èní, ọwọ́ ìrọ̀lẹ́ yìí nìkan bí ọwọ́ aago 4 ni ìròyìn jáde wípé alága ìjọba ìbílẹ̀ o, igbákejì ẹ̀tàn jí gbé lánàá o, Madamu Grace Ògúnlẹ̀yẹ, pé ó ti regain freedom. Ṣé bó ṣe máa ń yá nìyẹn ni?
so ó ti yá regain freedom àbó ti yá gain freedom. So àwọn ọmọ ilé ìwé tí ó wà lábẹ́ àwọn agbésùmọ̀mí láti ọjọ́ ẹtì, àwọn ọmọ ilé ìwé tọjọ́ ẹtì là ń sọ, ní ìlú Èkìtì the same thing yẹn ni wọ́n ti ṣe ìkọlù sí ilé ìjọsìn Christ Apostolic Church tí wọ́n pa pásítọ̀ lójú ẹsẹ̀. Àwọn mẹ́mbà ìjọ tí wọ́n jí gbé lọ wọn ò tí fi wọ́n sílẹ̀ o. Ṣẹ́rí à ń sọ ọ̀rọ̀ yìí wípé ṣẹ́rí àwọn tí wọ́n náà wọ́n ń ṣe òṣèlú lé yín lórí wọn ò rí titi yín rò ó. Ní ọdún kọjá bí wọ́n ṣe jí alága ìjọba ìbílẹ̀ kan gbé lọ lẹ́kọ̀ọ́ nìyẹn kò lò 24 hours. Wọ́n wá gbogbo ọ̀nà bí wọ́n ṣe gbà sílẹ̀ ní kíákíá. Ṣé ẹ ti wá rí wípé mẹ̀kúnnù ló ń jẹ ìyà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí. Mẹ̀kúnnù ló ń jẹ ìyà gidi lọ́wọ́ àwọn agbésùmọ̀mí. Ìdí tá a fi ń sọ fún yín ni pé wọ́n Nàìjíríà kò lè ràn wá lọ́wọ́, kò lè ṣe nǹkan kan fún wa nínú ìlú yẹn, kò lè mú ìyípadà kankan bá wa nínú ìlú yẹn. Ẹ mọ iye àwọn tó ti jí gbé, ẹlòmíì ti lò 3 months ní àkàkà wọn níbẹ̀ yẹn, ẹlòmíì lóyún ó bímọ síbẹ̀, ṣùgbọ́n wọ́n jí vice chairman local government vice chairman wọ́n jí gbé ní àná 20 kò lò 24 hours. Wọ́n ní àwọn rescue mission kan wọ́n join hands together, wọ́n ṣe kinní kan together, wọ́n rescue ẹ̀ àbí. Ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n ń jí gbé láti èyí ọjọ́ yìí kò sẹ́nìkan tó dáhùn o. Àwọn ọmọ iléèwé tí wọ́n jí gbé lẹ́kìtì ní Ọ̀yọ́ àti ìrí wọn o, wọn ò tí ì fi wọ́n sílẹ̀ o. Ṣùgbọ́n the same àwọn ìyá ọmọ tí wọ́n jí gbé yẹn àwọn ni wọ́n ti mú gèlè sórí tí wọ́n á máa ní àwọn lọ ń ṣe protest, àwọn lọ ń ṣe campaign, àwọn lọ ń ṣe campaign fún wọn, àwọn ń ṣe campaign. Tẹ́lẹ̀ pé ibi tá a bá dé yìí àwa ni kẹ́ jẹ́ ká ronú ara wa, àwa mẹ̀kúnnù jẹ́ ká ronú ara wa wípé àwọn eléyìí wọn ò rí ti yín lúrò. Bàbá mi ẹ káàbọ̀ sórí ètò wa, wọ́n jíyàn gbé wọ́n dẹ̀ fi ń lẹ̀. Ó ti parí. Àwọn eléyìí wọ́n á ṣe lajú kalẹ̀ nìyẹn, wọ́n á lajú kalẹ̀ tí wọ́n jẹ́ kí wọ́n para ìlú tán ni títí wọ́n nìkan ni wọ́n ń rò, wọn ò ro ti mẹ̀kúnnù. Kò sí nǹkan tó kọ̀ wọ́n pẹ̀lú mẹ̀kúnnù. Ẹ̀yin lẹ ń gbọ́ ń tẹ̀lé wọn lẹ́yìn, ẹ̀yin lẹ́jọ́ sọ pé àwọn adarí wa ni, àwọn lídà wa ni. Ṣé àwọn eléyìí ni lídà báyìí tí wọ́n lajú kalẹ̀ tí wọ́n ń jí mẹ̀kúnnù gbé, tí wọ́n ń pa mẹ̀kúnnù, tí wọ́n ń gé mẹ̀kúnnù lórí? Ṣùgbọ́n nígbà tó máa di títí wọn báyìí wọ́n mọ bí wọ́n ṣe kọlọ́bí ẹ̀. Àwọn ọlọ́pàá wọgbó, wọ́n ní rescue mission, àwọn military wọ́n ní wọ́n wọgbó, ṣùgbọ́n wọ́n wọ igbó láti ọjọ́ ẹtì báyìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́, wọn rá ọmọ jáde o. Ìgbà tí wọ́n pa pásítọ̀ lẹ́kìtì tí wọ́n kó àwọn ọmọ ìjọ gbé lọ, wọ́n kó àwọn ọmọ ìjọ wọ́n kó wọn lọ. Kí ló dé pé the same rescue mission yìí wọn ò ṣe wọgbó lójú ẹsẹ̀ kí wọ́n rescue wọn jáde? So rescue mission yẹn ò sí, so wọ́n ṣẹ̀ dá rescue mission yẹn lẹ̀ báyìí ni. So rescue mission yẹn ó ṣe exist ni. No, à ń bèrè ni o. Rescue mission eléyìí tí wọ́n ní wọ́n wọgbó lọ yìí, tí wọ́n lọ gba Grace sílẹ̀ yìí, Grace Ògúnlẹ̀yẹ, rescue mission yẹn ó ṣẹ̀ wà ní. Alága ìjọba ìbílẹ̀ Ìlẹ̀jẹ̀ Méje lẹ́kìtì òun ni ìròyìn jáde pé wọ́n jí gbé lọ. Lẹ́yìn wákàtí bíi mélòó kan ni wọ́n sọ wípé wọ́n ti fi sílẹ̀. A máa fi ìròyìn sí wa létí ibi tí wọ́n náà ti jí gbé. Wọ́n ní Ìdó Ìpèrè ní ìlú dùn, ọ̀nà ìlú dùn ni wọ́n náà ti jí gbé bó ṣe ń bọ̀ láti secretariat tó wà ní ìlú dùn tó ń padà sí ilé bó ṣe ń bọ̀ láti ibi iṣẹ́ ní ọwọ́ ìrọ̀lẹ́ àná ni wọ́n ní wọ́n jí gbé. Ṣùgbọ́n tó máa di èní àwọn ọlọ́dẹ, àwọn military, àwọn ọlọ́pàá wọ́n ní wọ́n join hands together, wọ́n lọ gbà á. Bravo. Ṣé
ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn tẹ́ ń gba ìrẹsì tẹ́ ń gba golo gàrí tẹ́ ń gba mangi ṣó ń clear sí yín lójú wípé àwọn ìrẹsì àti agolo mangi ìdérí rọ́ọ̀bù tí wọ́n fún yín yẹn kò ṣe nǹkan kan fún ìgbésí ayé yín ṣe rí pé wọ́n mọ bí wọ́n ṣe ń ṣe láàrin ara wọn tó bá jí ọmọ mi mọ ọmọ olóṣèlú tó fẹ́ jí gbé lẹ́ni ọjọ́ kejì ẹgbọ̀gbọ́n wọn náà ti fi sílẹ̀ ṣùgbọ́n ọmọ mẹ̀kúnnù ni wọ́n ń yọ̀ǹda ọmọ mẹ̀kúnnù ni wọ́n ń fún àwọn agbésùnmí kan fi ṣe nǹkan tó bá wù wọ́n wọ́n lè gé orí wọn wọ́n lè ṣe anything tó wù wọ́n fún wọn wọn ò ní sọ̀rọ̀ wọn ò ní gbé ìgbésẹ̀ wọn ò tẹ̀ ní dáhùn ni gómìnà mélòó lẹ́rí tó sọ̀rọ̀ sí ìpààyàn bí wọ́n ṣe gé orí tíṣà gbogbo àwọn gómìnà ìpínlẹ̀ Ondo ìwọ ni Èkìtì yìí gan àti Ògùn state àti Lagos state èwo ló sọ̀rọ̀ nínú wọn bọ́n bẹ́ẹ̀ pé ìkan lára àwọn ọmọ olóṣèlú wọn ló ṣẹlẹ̀ sí ni gbogbo wọn á ti dé Ọ̀yọ́ ẹ̀ẹ́nì wọn pé wọ́n ti gbé ọkọ̀ wọn wọ́n ti gbé dé Ọ̀yọ́ wọ́n á rí i pé àwọn dé ibẹ̀ pé àwọn lọ bá o báwọn ṣe fẹ́ ṣe o tí wọ́n ṣe gbà sílẹ̀ o ẹ̀ẹ́nì bí wọ́n ṣe máa sá kiri bí wọ́n ṣe máa rìn tí wọ́n máa sá kiri leléyìí wípé yes àní ọ̀kan nínú àwọn ni wọ́n jí gbé wọn ò rí mẹ̀kúnnù gẹ́gẹ́ bí ìkan nínú wọn o àwọn tí wọ́n jọ jẹ́ sàwáwù tí wọ́n jọ jẹ́ olóṣèlú yẹn àwọn ni wọ́n jọ jẹ́ nǹkan kan ẹ̀yin lẹ́ ń refer sí wọn as your leader ẹ̀yin lẹ́ ń rí wọn bíi leader yín o àwọn ò rí yín pé ẹjọjọ nílùú o òun ló ń ṣẹlẹ̀ yìí wípé àníṣe ìlú yẹn àfi tó kálukú bá dá dúró nìkan ló lè mú àlàáfíà ló lè mú ìrọ̀rùn ló lè mú ìlọsíwájú bá wa bàbá mi Olúfẹ́mi ẹ káàbọ̀ sórí ètò wa wọ́n jí gbé gbàtọ́ wá jí gbé aago kan hòtẹ́ẹ̀lù wọ́n ní wọ́n ti fi sílẹ̀ ṣé ẹ ráyé wọn lóde ṣùgbọ́n ọmọ mẹ̀kúnnù lè máa gbé bẹ̀ fódìdí ọdún kan a rí àwọn míì tó ti jí gbé láti ọdún tó kọjá ẹ wo ọba Ọláyínká àti oṣù tó kọjá ni wọ́n ti jí ọba yẹn gbé ó ti pé oṣù kan báyìí ọba yẹn wọn ò tí fi sílẹ̀ o ọba lásán o mo tọ́ pé lára àwọn olóṣèlú ni kíákíá wọ́n á wá bí wọ́n á ṣe fi sílẹ̀ ojú ẹsẹ̀ ni kò sí any amount ẹnìkan gan ló máa gbóhùn yẹn lẹ̀ nínú wọn any amount tó bá ní pé kí wọ́n mú wá wọ́n máa gbé sílẹ̀ ṣùgbọ́n mẹ̀kúnnù kan ní kó mú 10 million wá gan gbogbo ará àdúgbò gbogbo ará ayé la máa dá owó yẹn lọ́kọ̀ orí social media oní 500 oní 1000 oní 200 bí wọ́n ṣe máa dájọ́ nìyẹn gọ́vnà amójú paraba ni wọ́n ṣe bí pé àwọn ò tiẹ̀ gbọ́ nǹkan tó ń sọ wọ́n ṣe bí pé àwọn ò tiẹ̀ mọ nǹkan tí wọ́n ń sọ ṣùgbọ́n jẹ́ kó ṣẹlẹ̀ sí kankan nínú wọn báwo ni wọ́n ti ṣe yá ṣe tí wọ́n ti fi arábìnrin yìí sílẹ̀ wọ́n ṣe jẹ́ kó lo oṣù kan níbẹ̀ táwọn náà kan lè fìlì ẹ̀ ìyà tí àwọn èèyàn tí wọ́n ń jẹ lábẹ́ agbésùmọ̀mí nǹkan tí ojú mẹ̀kúnnù ń rí lábẹ́ àwọn agbésùmọ̀mí kílé tí wọn ò fi sílẹ̀ fún wọ́n dẹ̀ pé á lo 24 hours yẹn pé kó náà fìlì ẹ̀ ìjẹ́ wọn jẹ́ kó lò pé òun lẹ́ẹ̀ fi mọ̀ wípé ilẹ̀ Yorùbá bẹ̀ẹ̀ lórí kánsẹ́lọ̀ alága ìjọba ìbílẹ̀ lọ́dọ̀ orí president kò sí ètò láàánú mẹ̀kúnnù lójú nínú wọn olúkálukú wọn ọ̀dọ̀ wọn ni wọ́n ń jà fún àkàkà wọn ni wọ́n ń jà fún bàbá mi Yọ̀mí wọ́n ní money talking ayé yẹn á da bó jẹ́ pé owó tí wọ́n lọ yá gan tó ṣẹ̀ṣẹ̀ gbédé báyìí tí wọ́n ní kó fi ṣí ọ̀nà àbí kí wọ́n fi ṣe kankan wọ́n á gbé e lọ fún wọn lójú ẹsẹ̀ pé ara àwọn ni wọ́n jí gbé yẹn mẹ́ńbà wọn ni ará ìlú jẹ́ wọ́n ò mọ ará ìlú rí wọ́n ò mọ mẹ̀kúnnù rí mẹ̀kúnnù ló ń rí wọn pé wọ́n jẹ́ adarí àwọn wọ́n ò mọ mẹ̀kúnnù rí eléyìí tó ṣẹlẹ̀ yìí ó ti tó kí ará ìlú gan kí wọ́n ronú ara wọn so irú arábìnrin náà báyìí tó bá di ìbókù fẹ́fẹ́ adéfìlà akósí vẹ́ẹ̀sì a máa campaign fún yín ṣùgbọ́n gbà tó ṣẹlẹ̀ sí òun àwọn akẹgbẹ́ ẹ̀ àwọn ọ̀gá ẹ̀ àti gọ́vnà àti rẹ́ẹ̀pù wọn rálé ran dàbí ìgbà yẹn ọlọ́pàá ṣiṣẹ́ mílítìrì ṣiṣẹ́ wọ́n ní ọta ìbọn nínú ìbọn wọn ṣùgbọ́n tẹ́ kí mẹ̀kúnnù ni wọ́n á ní ọta ìbọn ti tán
wọ́n ní kò sí ọta ìbọn, wọ́n ní kò sí epo nínú patrol vehicle wọn torí pé ó jẹ́ mẹ̀kúnnù nìyẹn o. wọ́n tó yẹ pé lára ara wọn ni kọ́ máa ta lítà ní 20,000 wọ́n máa rà á, wọ́n á wá kàn wípé yes àní àwọn gbà sílẹ̀. òun ló ṣẹlẹ̀ àná ni mo sọ fún yín wípé wọ́n jí arábìnrin yìí gbé, wọ́n jí gbé ní ọwọ́ ìrọ̀lẹ́ àná. kó máa di èní kò tí ì pé 24 hours ìròyìn míì ti jáde pé wọ́n ti lọ rescue ẹ̀. so ṣé bẹ́ẹ̀ ni ó máa ń fast? so àṣetájí ni gbé bá jíyàn gbé ó máa ń yára gidi bẹ́ẹ̀ láti gbàyàn sílẹ̀. lẹ́dẹ̀ fi àwọn ọmọ kéékèèké ńlẹ̀ sí àkàkà àwọn ajínigbé látọjọ́ Friday ọmọ ọdún 2. Ṣèyí Mákindé kí ló ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́? ẹ ti gbàbọ̀dé lọ́yọ̀ọ́. Oyèbánjí báwo lẹ ṣe o tẹ́ ẹ rí Grace Ògúnlẹ̀yẹ gbà, ṣùgbọ́n pásítọ̀ tí wọ́n ya wọ ìjọ ẹ̀ tí wọ́n yìnbọn pa lójú ẹsẹ̀, àwọn ọmọ ìjọ ẹ̀ tí wọ́n jí gbé lẹ́kìtì wọ́n ìwà ń bẹ́ o, ẹ má dé o. mo ní àṣírí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ti tó kí ará ìlú kí wọ́n fi ní làákàyè, ó ti tó kí ará ìlú kí wọ́n fi gbára wọn. kò nílò pé ẹsẹ̀ wá eléyìí èyí tó tẹ̀ ti kọjá sẹ́yìn, eléyìí present situation tá a wà yìí, nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó ti tó wa, ẹ̀rí tó tó láyé yìí kò sí. wọ́n jí àwọn olùkọ́ àti àwọn ọmọ iléèwé gbé ní ọjọ́ Friday àbí àtó máa di ọjọ́ Saturday àbí Sunday wọ́n bẹ́ orí olùkọ́. ǹjẹ́ tó yẹ pé bí wọ́n ṣe yára lọ gba Grace yìí ni wọ́n yára ni wọ́n lọ gba àwọn olùkọ́ àti àwọn ọmọ iléèwé yẹn, ǹjẹ́ wọ́n á lè ráyè bẹ́ orí olùkọ́ Michael Oyèdòkun? ǹjẹ́ wọ́n á lè ráyè bẹ́ orí wọn? wọ́n ní wọ́n ń lò ó, wọ́n náà fi pass message bíbẹ́ orí tí wọ́n bẹ́ orí Mr. Michael yẹn, wọ́n náà fi pass message fún gọ́ọ̀mẹ̀ntì ni wípé tán bá tètè wá negotiate pẹ̀lú àwọn tó kù báwọn náà ṣe fẹ́ ṣe wọ́n nìyẹn. ṣùgbọ́n kí ló dé tí àwọn ìjọba irú ìgbésẹ̀ tí wọ́n gbé lẹ́kìtì yìí, tí alága ìjọba ìbílẹ̀ igbákejì ẹ̀ tó lò 24 hours yìí, kí ló dé tí wọn ò tètè yá gbé kó tó di wípé wọ́n bẹ́ orí Mr. Michael? kí ló dé tí wọn ò gbé irú ìgbésẹ̀ yẹn lẹ́ẹ̀tì fi mọ̀ wípé bámbám ni mo yó ní ọ̀rọ̀ àwọn adarí wa ẹ̀. wọn ò mọ̀ bóyá bí pàbàbà anybody. wọ́n á dìbò ìbò 2027 election tó bá débẹ̀ wọ́n á ṣe é, wọ́n ní ọpọlọ òṣèlú, wọ́n mọ̀ bọ́ ṣe ń tó, wọ́n mọ̀ bọ́ ṣe mú wọn lókè, òun dìyẹn o. so wọ́n mọ̀ bọ́ ṣe mú wọn lókè, ṣùgbọ́n láàrin ara wọn wọ́n mọ̀ bọ́ ṣe ń gba ara wọn là, wọ́n mọ̀ bọ́ ṣe ń rescue ara wọn, ṣùgbọ́n wọn ò mọ̀ bọ́ ṣe ń rescue mẹ̀kúnnù. wọn ò mọ̀ bí wọ́n ṣe tètè yá pé ó yá kí náà wọ́n ti bá wọn sọ̀rọ̀ àbí wọ́n ti kó lógun, gẹ́gẹ́ bí nǹkan tí ìròyìn sọ. wọ́n ní joint operation with military and police àti àwọn ọlọ́dẹ ni wọ́n fi rí arábìnrin yẹn rescue. wọ́n ò sọ wípé wọ́n negotiate o, wọ́n ní wọ́n join hands together. so kí ló dé tí wọn ò join operation yẹn náà, rescue operation bí rescue mission operation kìíní kan tí wọ́n ṣàṣọ yẹn, kí ló dé tí wọn ò lò ó láti fi gba àwọn ìyàwó yẹn? fídíò wọn wà bí tí màá play fún wa, tí wọ́n sun ẹkún jáde lánàá lẹ́kìtì wípé ìjọba ò dá sí o. ìyẹn ni Christ Apostolic Church 1 billion ni wọ́n ní kán mú wá ní ọ̀sẹ̀ tó kọjá. wọ́n pa pásítọ̀ lójú ẹsẹ̀ o, ṣùgbọ́n àwọn ọmọ ìjọ tó kù wọ́n ní kí wọ́n lọ mú 1 billion wá. àwọn ìyàwó yẹn wọ́n jáde, wọ́n ní ọmọ ọdún 3 wà ń bẹ, arúgbó wà ń bẹ, wọ́n sun ẹkún jáde. mo lo fídíò ẹ̀ lórí ètò wa lánàá ni mo bóyá ẹ rí, má ṣe lo StreamYard a fi ṣe é. gan ní gọ́ọ̀mẹ̀ntì ò ṣe nǹkan kan, bí nǹkan táwọn ìyàwó yẹn sọ nìyẹn, gọ́ọ̀mẹ̀ntì ò ṣe nǹkan kan, wọn ò dá sí o. ṣùgbọ́n wọ́n wá jí igbákejì alága ìjọba ìbẹ̀ ní the same state, the same local government, Ìléje Méje, ìlú dùn ní Ìléje Méje, ibẹ̀ ni wọ́n ti jí alága gbé. Ìléje Méje
ni wọ́n alága ìjọba ìbílẹ̀ ibẹ̀ ni wọ́n ti kọlù wọ́n ní Christ Apostolic Church. Ṣùgbọ́n kíákíá wọ́n gba alága ìjọba ìbílẹ̀ àbí gbákejì ẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ ìjọ ọmọ kékeré wà ń bẹ̀ o, ọmọ kékeré wọn ló wà ń bẹ̀, wọn ò rí wọn gbà sílẹ̀. So àwọn joint security operation yẹn wọn ò ṣiṣẹ́. Àbí ṣé inú igbó yẹn ti yàtọ̀ síra wọn ni? Ìyá wa máa pè yín, ṣé inú igbó yẹn ṣé ó yàtọ̀ ni? Igbó ibi tí wọ́n gbé alága ìjọba ìbílẹ̀ igbákejì Ẹ̀gbá yìí ṣé ó yàtọ̀ síbi tí wọ́n kó àwọn ará ìjọ yẹn lọ ni? Ṣé ọ̀tọ̀ọ̀tọ̀ ni igbó kọ́ ni Èkìtì kọ́ ni? Èkìtì kọ́ ni wọ́n ti jí igbákejì alága ìjọba ìbílẹ̀ gbé? Èkìtì kọ́ ni wọ́n ti kó àwọn èèyàn nílé ìjọsìn? Ṣé ẹ ti rójú ayé lóde? No, ṣé ẹ ti rójú ayé lóde? So kí ló dé tí wọ́n fi tètè lọ rescue ẹ̀? Kí ló dé tí wọn ò jẹ́ kóun gọ́gọ́ kó lo oṣù kan? Kí ló dé tí wọn ò tẹ̀ fílẹ̀ kó lo ọ̀sẹ̀ kan? Kí a máa wò báyìí pé àwọn agbésùnmọ̀mí yẹn wọ́n kó ẹgbàá bò bọ́ ṣe ń na ará ìlú. Ṣèbó lóṣèlú lòun. Kí ló dé tí wọn ò fílẹ̀ kó jẹ́ kó ọ̀sẹ̀ kan kọ́ tẹ̀ kán na òun náà fún ọ̀sẹ̀ kan? Bí wọ́n ṣe na àwọn ọmọ ilé ìwé tí wọ́n jí gbé. Wọ́n jí ọ̀gá civil defence, ṣé civil defence nàbí ó náà ni ọ̀gá civil defence kan ni mo bóyá rí fídíò ẹ̀ á ti máa lọ bí a month báyìí tí wọ́n jí gbé lẹ́kìtì tí wọ́n ń ná ṣe bó ìṣe ìjọba lòun náà àbí clear tí wọn ò lo joint security operation kí wọ́n lọ fi gbà sílẹ̀ àbí ẹ̀ mú ará ìlú ń ṣeré. Yorùbá jí máa sùn nádàrí o, kò sí adarí kankan nínú ìlú yìí tó bá ń sọ fún wa wípé àwọn adarí wa àwọn ọba wọ́n ń tò lókè wọ́n ń tò láàrin, wọ́n ń tàn yín ni. ṣẹ́dẹ́dẹ́ tó ṣẹlẹ̀ yìí kẹ́ ẹ fi mọ̀ wípé wọ́n ń tàn yín, ẹ̀tàn ló bá dé, wọ́n ń tàn everybody ní, wọ́n gbé yín sórí àga tó lẹ́sẹ̀, ìlú ń bàjẹ́, oríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì. Wọ́n bá ti jáde wọ́n ní ẹ lọ bá wọn sọ̀rọ̀ wá, ẹ lọ bá wọn sọ̀rọ̀, ṣùgbọ́n tí wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n máa ń tètè ń gbọ́, ẹ lọ bá wọn sọ̀rọ̀ wá. Wọ́n wá sọ di ọmọ iná la máa rán síná. Wọ́n máa ti lè gbẹ́ nìkan dìde báyìí a wá fi sórí ará ìlú, wọ́n ti máa pàtẹ́wọ́ fún. Ọ̀tọ̀ ni ìpàdé tí wọ́n ṣe lábẹ́lẹ̀ o, wọ́n jọ mọ̀ o nothing tó fẹ́ happen bí a ṣe ń ba lọ yìí, wọ́n mọ̀ lọ́kùn ara wọn, ṣùgbọ́n wọ́n wá síta wọ́n wá dánù ẹgbówó yẹn lọ fún ẹ sáré lọ pin fún wọn. Kan tí wọ́n sọ ará ìlú dà nìyí, wọ́n ti sọ ará ìlú di ẹdìyẹ tó yẹ pé àbí ẹran ẹ ṣáà lọ da àgbàdo fún, tẹ bá da àgbàdo fún tó bá jẹ á ti sún síwájú á ti máa ṣeré ẹ lọ. Kan tí wọ́n sọ ará ìlú dà ní ẹdìyẹ àti ewúrẹ́. Ṣègbété ewúrẹ́ bá sunkún wá sọ́dọ̀ olówó ẹ̀hún yẹn tó sunkún tó bá ti lè gbé àgbàdo àbí èpo ẹ̀gẹ́ tí wọ́n fún tó jẹ tó bá yó àti ṣeré lọ, ó ti gbàgbé. Kan tí wọ́n sọ ará ìlú dà nìyí. Ìyá wa ẹ bá wa gbóhùn sókè, orí ètò la wa o. Mo kọ́kọ́ fẹ́ sọ àgbọ̀ yín náà kò ẹ wo nǹkan tí mo fẹ́ sọ fún yín nìyẹn, àgbọ̀ gbogbo nǹkan tẹ́ sọ. Lórí Facebook àbí lórí YouTube? Lórí Facebook. Ó dojú ẹ má bínú o, wọ́n ní wọn gbọ́ wa lórí Facebook o. Láti ìgbà tá a ti tẹ́tí bẹ̀rẹ̀ àgbọ̀ kọ̀ọ̀kan tẹ́ sọ. Ẹ má bínú o, ẹ ṣé o, ẹ ní dààmú o, ẹ ṣeun o. Èmi ò fẹ́ dá sótò nígbà tẹ́ ọkọ pè lákọ̀ọ́kọ́, mo ti lórúkọ yẹn, mo ní ẹ jẹ́ kí n sọ̀rọ̀ díẹ̀ máa pè yín padà, Ọlọ́run ní kí n ti pè. Ẹ ṣe tẹ́tí ń gbọ́ wa báyìí, ṣó ti clear. Wọ́n ní lórí Facebook wọ́n ní wọn ò gbọ́ wa, ọba mi Adúmátì ẹ jọ ẹ̀yin èèyàn wa tó wà lórí Facebook ẹ bá wa tẹ̀. Ibo ló ti wá wáyé o, kí ló ń ṣẹlẹ̀ o, ibo ni wọ́n ti gbà yọ lórí Facebook sí wa báyìí. Má bínú ẹ̀yin èèyàn wa tó wà lórí YouTube, ẹ jọ̀ọ́ ẹ fún wa ní 1 minute, ẹ má bínú ká settle ọ̀rọ̀ orí Facebook. Àwọn èèyàn wa wà Facebook, ṣó ti clear sísítà mi? Ó ṣẹlẹ̀ wọ́n dẹ̀ náà fẹ́ gbọ́ Àṣàkẹ́ báyìí, ẹjọ́ jẹ́ kán gbọ́ Àṣàkẹ́ o, ṣó ti dá báyìí o.
màá fi fídíò ibi tí àwọn obìnrin tí wọ́n ti ké síta lẹ́kìtì Oyèbánjí àwọn rescue mission yín tẹ́ ẹ fi gba igbákejì alága ìjọba ìbílẹ̀ Ìléje méje sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa lọ fi gba àwọn tí wọ́n jí gbé nílé ìjọsìn ẹ bá wa lọ fi gba wọ́n sílẹ̀ torí ẹ̀yin ti yín ìníùsì ẹ̀ tẹ̀ ń bọ́ síta bọ̀rọ̀ wọ́n ló ṣiṣẹ́ lẹ́kìtì ẹ gbọ́ ẹ̀yin ọmọ Èkìtì wọ́n ní gọ́vnà yín wọ́n ló ṣiṣẹ́ dáadáa torí ó máa kẹ́ tó lè rí níùsì ẹ̀ níta ó máa hard díẹ̀ ó kàn ṣáà pamọ́ sínú kọ́nà ń bẹ̀ yẹn wọ́n dẹ̀ ń ṣòro bí agbọ́n náà lẹ́kìtì ń bẹ̀ yẹn so ìgbà tí wọ́n wá sọ wípé wọ́n wá jí alága igbákejì alága ìjọba ìbílẹ̀ gbé báwo lẹ ṣe ṣe o tí ìròyìn míì ti wá jáde tó ò tí pé 24 hours àwọn ní no volume o kí ló ṣẹlẹ̀ ó dáa ẹ jẹ́ á padà wá ẹ jẹ́ kí n padà wá lórí Facebook ẹ má bínú wọ́n ní wọn gbọ́ wa lórí Facebook ẹ má kí sísítà mi ìbínú sí wa lẹ́nu sísítà Táyé mò ń bọ̀ o so a fẹ́ jẹ́ kí Oyèbánjí bá o kí ni àpèjá orúkọ ẹ̀ bá o ṣé Babátúndé Bámidélé Oyèbánjí bá o ẹjọ́ báwo lẹ ṣe ṣe tẹ́ ẹ fi lọ gba alága ìjọba ìbílẹ̀ sílẹ̀ igbákejì rẹ̀ Àlàbá ni alága ìjọba ìbílẹ̀ òun ló fìròyìn yẹn síta mo fẹ́ kí gbogbo ará ìlú mo fẹ́ kó gbọ́ ọ̀rọ̀ yìí mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n bá wa gbọ́ ọ̀rọ̀ yìí kẹ́ ẹ fi mọ nǹkan tó wà ńlẹ̀ fún wa nílẹ̀ Yorùbá wípé àwọn adarí àwọn tẹ́ ẹ pè lólóṣèlú yìí wọn ò rí ti yín rò o wọn ò rí ti yín rò o táwọn báyà ti wà òkè bámbám ni mo yó ni wọ́n ṣáà ti wà òkè ní tiwọn láàrin ara wọn wọ́n ṣáà ti rí ìpàdé ńlọ àti ṣíàmánù àti rẹ́ẹ̀pù àti sínétọ̀ kó jẹ́ kánsẹ́lọ̀ gan ni wọ́n jí gbé wọ́n máa wá owó yẹn kan bàbá mi àbí bóyá wọ́n ti dé o ẹ ṣé gan ni ẹ kú àkíyèsí o wọ́n ní hope they have not hijacked your Facebook account wọ́n bí wọn dá níbi tí abàdé yìí wọ́n bí wọn dá bàbá mi wọ́n bí ọmọ náà dábàá ìmìtì abàdé yìí a ní àjọ máa tátọ́ sórí ìkànnì yìí ni ṣé ẹ ti ń gbọ́ wa o a ti dé o wọ́n ní ṣé ẹ ti wà ń bẹ́ẹ̀ lórí Facebook a ti padà wá o ta ló ní Facebook mi lọ́wọ́ lórí YouTube ẹ jọ̀ọ́ ẹ bá wa gbọ́ wọn wọ́n ní àwọn fẹ́ máa gbọ́ wa lórí Facebook àwọn ò ní YouTube àkáǹtì wa ẹ darapọ̀ mọ́ wa lórí YouTube ó dáa ẹ bá ti ń gbọ́ wa jẹ́ ká mọ̀ o Oyèbánjí gbogbo ẹ̀yin gọ́vnà ilẹ̀ Yorùbá ibo ni ẹ di ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mọ́ o kí ló ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ o ẹ̀yin àfáà Ọ̀yọ́ ẹ̀yin àlejò ní mẹ́nu kúrò lórí àlejò yẹn o àlejò gúnmítẹ́ ẹgbà tó ń kó bá ara ilé tó ń kó bá èrò ọ̀nà ó ń kó bá ọkùnrin ó ń kó bá obìnrin o ó ń kó bá ọmọdé ó ń kó bá àgbà báyìí Ṣèyí Mákindé ẹ tètè lọ gba àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ o àṣírí gan padà tú báyìí o 46 ni wọ́n mú jáde wípé àwọn ọmọ tí wọ́n jí gbé àtolùkọ́ wọ́n ní àwọn ọmọ iléèwé jẹ́ méje àwọn olùkọ́ wọ́n náà jẹ́ méje àwọn ọmọ iléèwé wọ́n ní wọ́n jẹ́ mọ́kàndínlógójì sọtaba wá pa méje pọ̀ mọ́ mọ́kàndínlógójì àwa jẹ́ mẹ́rìndínláàádọ́ta 46 ṣàdédé la rí fídíò kan tó jáde lénìí tí àǹtí kan o sísítà kan o wọ́n ní it's okay now ẹ ṣe sísítà mi wọ́n náà ti ń gbọ́ wa o bàbá mi yọ mí kò séwu lóko àfi gìrìrì àparò bẹ́ẹ̀ ni wọ́n ló ti dá lórí Facebook ẹ ṣeun kí ni wọ́n á ní mo ti ṣe tán bá ti gbé Facebook lọ wọ́n gbé YouTube lọ kò tí pòṣù méjì wọ́n ti kì í Facebook mọ́lẹ̀ wọ́n dà wọ́n síta iṣẹ́ wọn nìyẹn ẹ má sọ̀rọ̀ mọ́ ìlú ń da àwọn ń ṣe wọ́n ń tó láàrin ẹ lọ wo airport ọmọ Yorùbá ni wọ́n kó síbẹ̀ àwọn ẹni ibi tí ń pọ̀ mọ́ re balùwẹ̀ wọ́n ti gbowó lọ́wọ́ olóṣèlú wọ́n wá ń wá àwọn èèyàn tó fẹ́ fà mọ́ra tí wọ́n á jọ máa jà sẹ́yìn olóṣèlú èmi àti yín kọ́ lórí ìkànnì yìí kí láǹfààní wọn
odidi olùkọ́ ni wọ́n gé lórí yẹn, wọ́n bẹ́ wọn lórí nínú ìrora. Ẹ wo ojú wọn, tẹ bá ti rí àwòrán wọn, mi ìfẹ́ tí bá lè ti rí àwòrán yẹn báyìí kò sí ojúmọ́ kan, every minute ni omi máa ń bọ́ lójú mi ni. Ṣé irú àwọn eléyìí lèèyàn máa sọ pé òun màmá wá la inú mi rẹ, ẹ dìbò fún o, ẹ dìbò fún o, kì í ṣèmi àti yín kọ́. Kí ni ìwúlò wọn láti ọjọ́ Friday yẹn di bí a ṣe ń sọ̀rọ̀ yìí? Ṣèyí Mákindé wọ́n ní wọ́n ń ṣe, wọ́n strategize, wọ́n ṣe kò ṣeé ṣe gidigidi, àwọn ń tó, wọ́n negotiate ó dáa. Àwọn ọmọ wọn yẹn kí wọ́n gbà wọ́n jáde láàyè ni o, ààyè la nílò wọn o. Ṣèyí Mákindé, ààyè la nílò àwọn ọmọ wọn yẹn o. Ibikíbi tẹ́ ẹ bá jọ dé sí, àdéhùn tó bá wà láàrin ẹ̀yin àtàwọn Fúlàní, ẹ má fi ẹlẹ́dàá àwọn ọmọ Yorùbá di o. Ẹ̀yin lẹ mọ̀ bí tẹ́ ẹ rìn dé pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú yín, ẹ̀yin lẹ mọ̀ bí tẹ́ ẹ lọ́jọ́jọ́ dì sí pẹ̀lú àwọn Fúlàní, tẹ́ ẹ fi lọ kó wọn wá wọlé. Ẹ kó wọn wá wọlé torí ìbò. Ẹ sọ pé kò rí bẹ́ẹ̀. Kí ìbò ẹgbẹ́ kan kó lè jù kan lọ, ẹ wá lọ kó àwọn àjèjì wá wọlé. Bí wọ́n ṣe fi oògùn olóró ń pa ọmọ Yorùbá, ni wọ́n fi agbésùmọ̀mí ń pa ọmọ Yorùbá, ni wọ́n fi kólóòsì ń pa ọmọ Yorùbá, gbogbo ẹ̀ ni wọ́n fi ń pa ọmọ Yorùbá ibi tá a dé ìbá àtọ́njẹ gan, gbogbo ẹ̀ ni wọ́n fi ń pa ọmọ Yorùbá. Ẹ rí by the rate tí kólóòsì fi pọ̀ sínú ìlú ni, ẹ rí bí wọ́n ṣe ń gbé lura gidi ni. Nígbà tí iléeṣẹ́ ti wà nílẹ̀ Yorùbá, kò sí wípé wọ́n ń dúró kí wọ́n import ẹ̀ wá wọlé mọ́, wọ́n gbé iléeṣẹ́ ẹ̀ kalẹ̀, iléeṣẹ́ kólóòsì wọ́n gbé kalẹ̀ sóògùn stéètì. Ẹ̀dẹ̀ wá ní àwọn tó wà ń bẹ̀ yìí ni wọ́n fẹ́ tú ìlú ṣe. Bí wọ́n ṣe ń bá lọ ẹ̀dẹ̀ ni wọ́n fẹ́ tú ìlú ṣe, kí wọ́n kúrò ní gbogbo inú ìlú, gbogbo iléeṣẹ́ tó wà lágbàáyé, iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe oúnjẹ, gààrí a ní ẹ̀gẹ́, a ní epo pupa, igi ẹyìn, igi gẹdú, igi ìwé. Wọn ò rí iléeṣẹ́ ẹ̀dá kalẹ̀, wọn ò rí iléeṣẹ́ gidi gbé wá sílẹ̀ Yorùbá. Iléeṣẹ́ kolos, iléeṣẹ́ oògùn egbòogi olóró ni wọ́n gbé wá ká yín mọ́ nínú ìlú. Ẹ̀jẹ̀ tí ń gbé kúndùsì fúrú àwọn èèyàn bẹ́ẹ̀. Ṣé bí à ń rí àwọn ọmọ China, jẹ́ ẹ̀ rí ìránṣọ, máṣíìnì ìránṣọ ni, wọ́n á bọ́ sí ìdí kẹ̀kẹ́, wọ́n á máa tún ṣe oríṣiríṣi nínú laboratory wọn bẹ̀, oríṣiríṣi ọmọ kínkínní. Ṣèbí à ń wora wa, àwọn wo ló ṣe? Ṣé ilẹ̀ Yorùbá ni wọ́n ti ṣe ni? Ṣèbí òun là ẹ̀ ń wò mí, ẹ wà ní Canada, ẹ̀ ń rí mi, ẹ wà ní gbogbo all over the world, ẹ̀ ń rí mi. Ṣé ilẹ̀ Yorùbá ni wọ́n ti ṣe ni? Kí ni àǹfààní àwọn nǹkan àlùmọ́ọ́nì ta ni? Làlátẹ̀ nìyẹn, ibẹ̀ ni igi gẹdú jòkó síbẹ̀ ní bám. Wọn ò rí nǹkankan fi ṣe ju kán máa gètà, wọ́n á gètà, tó bá ti gètà àwọn nǹkan tó yẹ kán fi ṣe gan wọn ò ní ṣe. Àwọn agbésùnmọ̀mí jòkó sí Làlátẹ̀, tó bá ti dáràn tán inú igbó yẹn ni wọ́n ń sá sí. Ṣèyí Mákindé ò rí nǹkankan kó fi bẹ̀ yẹn ṣe kí wọ́n gbé iléeṣẹ́ gidi kalẹ̀ síbẹ̀. Àwọn wo ló ń gé igi yẹn? Wọ́n ní ìjọba lónìí. So ìjọba lónìí bọ́n ṣe ń gé tí wọ́n ń ta lọ́dọọdún, kí ni wọ́n fi ṣe? Àwọn tó jọmọ Làlátẹ̀ jẹ́ wọ́n jẹ èrè igi gẹdú yẹn, páńpẹ́ ikú gan ló ti jẹ́ síbẹ̀ fún wọn. Wọn ò wá rí iléeṣẹ́ gidi ládùúrú bí wọ́n ṣe ń lọ. Wọ́n lọ China níwòye ọdún kọjá. Ṣèyí Mákindé ó lọ sí Finland, ó lọ China, ó lóun lọ kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ agriculture, kìíní kan culture. Abẹ́ ti gbàgbé, èmi ò kí ń gbàgbé ìròyìn. Ṣèyí Mákindé tó fi lọ sí Finland lọ́dún kọjá, tá a rí nínú tírẹ́ẹ̀nì ní UK tó dájòkó, tó ò sí security lẹ́gbẹ̀ẹ́, ó dájòkó báyìí. Ẹ ti rántí àwòrán yẹn? Ó wọ vest kan báyìí, ó wọ àbí ṣẹ́ẹ̀tì kan báyìí. So gbogbo bí wọ́n ṣe lọ, wọ́n kàn máa tan ará ìlú, àwọn lọ wá ìmọ̀ kún ìmọ̀, àwọn lọ ṣe kinní kan, wọ́n lọ sí joint meeting, summit kinní kan. Kí ni àbájáde gbogbo summit tí wọ́n lọ? So wọn ò wá rí iléeṣẹ́ tó lè tí àwọn akẹ́kọ̀ọ́ wá jáde, wọ́n á máa ríṣẹ́ gidi ṣe. Iléeṣẹ́ kolos ni wọ́n pawọ́pọ̀ pẹ̀lú ọmọ Ìgbò tí wọ́n wá lọ gbé wá sínú ìlú. Iléeṣẹ́ men ni wọ́n lọ gbé wá.
ṣé ẹ ráyé wa lóde nǹkan tó ṣe àǹfààní fún àwọn ọmọ tó ń ba ayé àwọn ọmọ jẹ́ tó jẹ́ kó ní nǹkan tí Amẹ́ríkà gan bá Mexico ń fà lórí ọ̀rọ̀ drug lord so Mexico ni wọ́n wá lọ wọ́n lọ kó irinṣẹ́ wá wọ́n wá gbé yẹn wá sí Ogun State wọ́n wá ń pọn wọ́n wá ń kúkú ẹ̀ wọ́n ń sè é wọ́n ń dá oríṣiríṣi egbògi olórí kẹ́míkà àwọn kẹ́míkà tó le wọ́n fi ń ṣe oògùn níbẹ̀ kò sí NAFDAC number ń bẹ̀ o wọn ò gbàṣẹ lọ́wọ́ ibi kankan o ìdìn wọ́n gbé pamọ́ síbẹ̀ káṣírí tó wá tú ṣé ẹ mọyì ọdún tó ti wà ń bẹ̀ ẹ mọyì ọmọ tí wọ́n ti ta oògùn tó ṣe jáde ń bẹ̀ fún ẹ mọyì àdánwò tó ti gbogbo ayé àwọn ìdajì ọ̀dọ́ báyìí ayé wọn ti bàjẹ́ lọ́wọ́ egbòogi olóró lọ́wọ́ oògùn líle ọmọ tó da tẹ́lẹ̀ tó lọ sílé ìwé tí ìyá tọ́ nílé ìwé nígbà tó ṣiṣẹ́ ibi tí ọ̀rẹ́ bá lọ wọ́n á tẹ̀lé ó yá wọ́n á kóra wọn jẹ ẹ̀rí wọ́n máa ní wọ́n fa ṣíṣà wọ́n fa kinní kan nínú kílọ̀bù orí wọn á wá tanná kalẹ̀ wọn wá mọ̀ nǹkan tó ń ṣe mọ́ ọ̀tọ̀ ní ti Fúlàní o so now irú iléeṣẹ́ burúkú yẹn báyìí àwọn wo ló gbé wá wọlé ṣé Fúlàní ló ti gbé wá kì í ṣe ọmọ Yorùbá kì í ṣe àwọn adarí yín àwọn kọ́ ló gbé wá wọlé kì í ti ṣe Fúlàní nìyẹn o ọ̀tọ̀ lógun Fúlàní ọ̀tọ̀ lógun àwa ara wa ṣe ní pé ogun tó ń jalè Yorùbá pọ̀ gidi báyìí àsìkò ti tó ká dìde ká gbára wa a lè máa bá a lọ báyìí for how long are we going to continue like this òun nìyẹn kò sí ọmọ bá wo lẹ́ni tó pọ̀ ti jí gbé rí ọmọ bá wo ṣe bí ẹni wá tún ṣe mo sọ nínú bí àríkọ́rí yẹn tí mo ṣe fídíò yẹn a lo fídíò yẹn níbi lánàá bọ̀ mo wá rí i pé ó wà láàrin àti fẹ́ẹ́ lo bí 2 hours ètò wa àná yẹn ó gùn 3 hours àwọn èèyàn ò ní rí fídíò yẹn mo wá fi dá ètò ṣe mo jù ní ìrọ̀lẹ́ yìí káwọn èèyàn lè mọ nǹkan tó wà ńlẹ̀ fún wa nílẹ̀ Yorùbá kẹ́ ẹ bá lè mọ̀ wípé àwọn tẹ́ ẹ̀ ń pè ládarí wọ́n ti ba ilẹ̀ jẹ́ wọ́n ti ba inú ìlú jẹ́ so torí owó títí wọn tí wọ́n fẹ́ pa ẹ wo iye tí àwọn NDLEA tí wọ́n ní wọ́n discover lásán 480 bílíọ̀nù ni o ní ìlú dẹ̀rí bó ṣe rí gbogbo ilẹ̀ Yorùbá tó ní kò sí iná ṣé owó yẹn ò ṣe iná gbogbo ilẹ̀ Yorùbá tó ọ̀nà ò dá ṣé owó yẹn ò ṣe kò sí ètò ààbò lóògùn stéètì kò sí ètò ààbò ibẹ̀ ní ọ̀nà ti bàjẹ́ jù Dàpọ̀ Abíọ́dún orí yẹn kó fi ṣí ọ̀nà ṣùgbọ́n wọ́n lè pàdé àpò pọ̀ mọ́ àwọn ọmọ Mexico láti gbé ilé iṣẹ́ burúkú wá so ọmọ Yorùbá mélòó ló lè lọ sí Mexico àbí lọ sí ilẹ̀ àjèjì kó tó lọ ń ṣerú yẹn tó bá gbá ẹ mú ẹ̀wọ̀n gbére ni ṣùgbọ́n ẹ máa wọ ọkọ tó máa ṣẹlẹ̀ báyìí o àṣẹ látòkè ni o wọ́n kọ̀ sọ torí pàtó náà mú wọn ṣe pé mi ò tẹ̀ concentrate pé wọ́n mú àwọn Mexico nínú iṣẹ́ tán wá ṣe yẹn gangan ló jẹ èmi lógún láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ kí n yànnàná ẹ̀ dáadáa pé wọ́n mú wọn yẹn àwọn òpè kò sí ọ̀dọ̀ ẹ̀ fi wọ́n ṣe ọ̀dà látòkè wá nísìnyí wọ́n máa release wọn ṣùgbọ́n àwọn ìpalára tí wọ́n ti ṣe fún ọmọ Yorùbá ńkọ́ ọdún wo la mọ̀ tí wọ́n ti wà bẹ́ẹ̀ ìgbà wo lẹ́mọ̀ tí wọ́n ti dá iléeṣẹ́ yẹn kalẹ̀ àwọn wo ló fún wọn nílẹ̀ ibẹ̀ wọ́n ní ọlọ́dẹ o gbogbo wọn bẹ́ẹ̀ yẹn ààbò tó wà lórí wọn kò sí lórí ará ìlú gbogbo àwọn fọ́rínà tẹ́ ẹ̀ wò yẹn gbogbo àwọn iṣẹ́ burúkú tí wọ́n dá kalẹ̀ yẹn wọ́n ń lo iṣẹ́ yẹn wọ́n ti ń lo àwọn gọgọgọ wọ́n ń lo àwọn agbésùmọ̀mí láti lè sì kí wọn ọ̀rọ̀ wọn dàbọ̀rọ̀ àwọn China nínú ìlú tó wakùsà ni so China tó ń wakùsà ṣé wọ́n kò déédéé jí láàárọ̀ ọjọ́ kan nínú ìlú wọn tí wọ́n kò wá bára wọn nínú Nàìjíríà ni kì í ṣe pé nìkan ló máa invite wọn wá ni ṣèbí wọ́n gbé wọn wá ní tó bá wá dé wọ́n pẹ̀lú àwọn tó ti ń lo àwọn agbésùmọ̀mí láti fi gáìdì wọn ìdí tí ọ̀rọ̀ ètò ààbò inú ìlú yẹn tó fi ń worst sí lójoojúmọ́ nìyẹn torí àwọn kan wà tó ń lò wọ́n for their own benefit. fún àǹfààní tí wọ́n ní kì í ṣe fún àǹfààní ará ìlú ṣebí Ṣèyí Mákindé sọ ńgbà yẹn ńgbà tí ibùgbà máa do olóró tó ṣẹlẹ̀ ó ní
àwọn illegal mining ni ó tẹ̀ pé ó ní Mali níwọ̀n àbí Niger ìbò náà ti wá tó ní wọ́n ti sá lọ. So ṣé ọmọ Niger àbọ̀mọ Mali á kọ̀ wọnú ìlú wa ẹ̀yin náà tẹ̀ wà orúkọ tó dáwọ̀n yẹn Niger Mali. So báwo ni wọ́n ṣe wọ ìpínlẹ̀ Ọ̀yọ́, báwo ni wọ́n ṣe dé Ìbàdàn pẹ̀lú ilé ńlá tí wọ́n ní wọ́n gbé machine sí yẹn, ilé ńlá ibi tí wọ́n wà yẹn àwọn politician àwọn olóṣèlú ló ń kọ́lé síbẹ̀, ilé gọ́vnà wà ń bẹ̀, ilé rẹ́pù wà ń bẹ̀, kì í ṣe àárín àdúgbò agbo ilé, kì í ṣe ilé alábẹ̀rẹ̀wọ̀ ni wọ́n ń gbé. Ta ló gbé villa yẹn fún wọn? Ta ló gbé mansion yẹn fún wọn? Bí tí wọ́n gbé irinṣẹ́ ńlá sí kó tó di pé ibẹ̀ wá dùgbàm tó fi kó bá ara ilé, tó fi kó bá èrò ọ̀nà, tó fi kó bá arábìnrin kan wà tọmọ wọn bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ. Kẹ́hìndé lórúkọ ọmọ wọn yẹn tó wálé wá bá ọ̀rẹ́ ṣe wedding ní Ghana kóhun dẹ̀ yálé o, kóhun yálé kóhun kí ẹbí o, níṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ló bá lọ. Okay, bàbá mi ní the man has been mining in Nigeria for 30 years, he said. Oda, ìyá mi Ọmọlára, ẹ rí fídíò yẹn, ayé yẹn á dà. Torí mo máa ń sọ pé lórí ìkànnì yìí kí n tó mú ìròyìn wá, ẹ ò lè gbọ́ ìròyìn òfégè níbí. Ṣé rí Ògúnlẹ̀yẹ Grace tí wọ́n ní wọ́n rescue lẹ́ni, àná ni mo ti rí ìròyìn yẹn pé wọ́n jí gbé. Ṣùgbọ́n mo fẹ́ sọ pé bóyá èmi nìkan ló ìkọ́kọ́ rí, mo ń gbìyànjú, ó ti yára jù under 5 minutes bó ìròyìn ṣe ń jáde mo ti rí. Mo nílò jẹ́ kí n ṣe dúró náà kí n sáré confirm. Ṣùgbọ́n mo dẹ̀ fẹ́ ṣe live, òun ni kò jẹ́ kí n sọ mọ́ live tí mo ṣe lánàá wípé wọ́n jí alága ìjọba ìbílẹ̀ yẹn gbé, igbákejì yẹn gbé, torí mo sì fẹ́ confirm kí tó wá broadcast yẹn. Kí wá ṣe léni ni mo ti rí ìròyìn wípé wọ́n náà ti rescue ẹ̀. So wọ́n lè tètè rescue yàn tí ajínigbé bá jíyàn gbé nínú ìlú yẹn, mi mọ̀ pé ó máa yá báyìí o. So wọ́n lè tètè rescue yàn nínú Nàìjíríà yẹn, nílẹ̀ Yorùbá. Ìkà nìyí, ìkà ọ̀bàyéjẹ́ ọ̀dájú abiyamọ nìyí. Ìkà nìyí o, bóyá ìbá tí ìrẹ́yàn sọ fún yín, ẹ̀yin adarí, ẹ̀yin aṣáájú ní ilẹ̀ Yorùbá, ìkà ní gbogbo yín. Àti ẹ̀yọ ẹnì kọ̀ọ̀kan báyìí, gómìnà Oyèbánjí ẹ̀lẹ́ wọ́n ní ìbò yín ó di oṣù tó ń bọ̀, àbí tó tí wọ́n bá ti fẹ́ ṣe election lẹ́mú ìlú lẹ́máa dàrú gbogbo àṣà máa pò. Kò dẹ̀ wá sí pé ara yín ló ń jẹ ìyà yín, kì í wá ṣe wípé ara yín tẹ́jọ́ gbàgbó tí yẹn ló forí ń fa o, mẹ̀kúnnù ló forí ń fa. So ọjọ́ òwa ní ìlú fẹ́ wá dà, báwo ni ìlú ṣe fẹ́ dáa wọ́n ṣe ń bá lọ. Bàbá mi Benjamin, ẹ ṣeun gan ni mo rí yẹn, káàbọ̀ sórí ètò wa. Bàbá mi Yomi, wọ́n ní no border no borders in the country, that is why ó dẹ̀ ti wá ṣẹlẹ̀. Bàbá wa Martins, wọ́n ní cartel have been stopped here in America, so they are trying to take their drug business to Nigeria now. Eskele bèbè tí ò léèrè, ẹ bá mi ka kọ́mẹ́ǹtì yẹn dáadáa. Ìyẹn ni mẹ́ta kí lorúkọ ẹ̀? Wọ́n ní methamphetamine àbí methamphetamine drug, àbí ṣé mo pè dáadáa? Ẹjọ́ ẹ̀yin ọ̀mọ̀wé wa, ẹ̀yin professor wa, ẹ bá wa kọ́ methamphetamine. Elédùmarè. So ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? Trump ń fún wọn gbẹ. Kọ́mẹ́ǹtì yẹn òdodo ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn o, ẹ má lọ doubt kọ́mẹ́ǹtì yẹn o, don't doubt it. À ń rí ìròyìn lọ́tún lọ́sì pẹ̀lú itú tí Trump tó fi wọ́n ń pa lọ́kàn Mexico gan. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbé egbògi olóró yìí, òun àti yín àwọn àjọ mú nǹkan lẹ̀. Now ẹ bá wa rí kọ́mẹ́ǹtì tí wọ́n pẹ̀ pé wọ́n ń try láti gbé bísínẹ́sì wọn yẹn wá sínú Nàìjíríà. Inú Nàìjíríà tó dẹ̀ ń gbé bọ̀ yẹn ilẹ̀ Yorùbá ni. Wọ́n ń gbé bọ̀, ó ti wà ń bẹ̀. So àwọn tẹ́ẹ̀rí tí wọ́n mú yìí, NDLA àìmọye tí EFCC gan mú tó yẹ pé àṣẹwá àṣẹbọ̀ ní gbọ́n kankan mọ́.
ẹ rò bí wọ́n ṣe mú wọn yẹn kọ̀ọ̀kan fẹ́ ṣe wọ́n ni àwọn ọmọ Mexico yẹn order from above ni ẹ má gbàgbé wípé olórí oko bámbám olórí oko káfàtà àwọn lọ̀gá wọn àwọn gan yìí ní kéèsì lamẹ́ríkà ó yẹ kó ti yé wa bẹ́yẹn àgbọ̀dọ̀ la gbogbo ẹnu sọ̀rọ̀ àbí ká la gbogbo ẹnu sọ̀rọ̀ ni ọ̀gá wọn gan the chairman of ọ̀gá pátápátá general overseer àwọn gan ní kéèsì lamẹ́ríkà drug lord ṣẹ́rí kọ́mẹ́ǹtì yẹn ọmọ Yorùbá ṣẹ́rí by the time tí wọ́n bá máa ṣetán pẹ̀lú ará ìlú àwọn eléyìí ò ní ìlú kan tó fẹ́ túnṣe o ṣé tá a bá ti ń sọ á máa dàbí pé ṣọ́mọ yìí mo ti rẹ́nìkan tó ti kọ́ rí pé ṣọ́mọ Yorùbá tẹ̀lé ọmọ yìí báyìí bó tẹ̀ pé Ghana go tẹ̀ ìdá Ghana ìsúnmọ́lé ìlú bọ́ ni mo ti wá yẹn jọ bóyá ẹ lè máa gẹ́ẹ̀tì ẹ̀jà rẹ̀ má tẹ̀lé kí n sọ fúnra mi wọ́n ní methamphetamine meant after me ẹ ṣe gan ni ọmọ ìlú wo ni mo jọ mo rí kọ́mẹ́ǹtì yẹn níbí nígbà tí mo ṣètò lánàá tó tẹ́ bá ti ń ṣètò tẹ́ ẹ sọ òdodo ọ̀rọ̀ fún wọn a máa wá dàbí ok South Korea wòlíì nìyí o ẹ lọ mú ìjọ ẹ sì nílẹ̀ ẹ lọ kọ́ ìjọ síbẹ̀ wàláì bó ṣe rí gẹ́lẹ́ ẹ fi kún ẹ̀rẹ̀ yọ kúrò ńbẹ̀ South Korea ni mo ti wá Japan ọmọ Japanese ni mí ẹ rí pé mo jọ wọ́n ni àbí kí n máa sọ èdè ni chinchin chanchan ok ẹ má kì í ti sọ èdè ètò eléyìí ó ṣì ń ká mi lára ni má kì í ti sọ èdè màá sọ èdè fún wa tó bá yẹ South Korea pẹ́pọ́n tẹ̀ wà lórí ètò mo dá orúkọ ẹnìyẹn mọ̀ mi bá kọ̀ fi yẹn reply wọn pọ́ ọmọ South Korea ni mí ọmọ Japan ni mí South Korea ni mo ti wá tó bá ti ń sọ̀rọ̀ ìgbà ẹni wọ́n máa sọ wípé iṣẹ́ ọmọ Yorùbá lè léyìí báyìí gbogbo wa ò lè sùn ká kọrí síbì kan ibi tẹ́yìn ń tò sí èmi dẹ̀ ni mi tò síbẹ̀ èmi ní mi ò bá yín ṣe lè tẹ́yìn ń ṣe yẹn kì í ṣe dandan ojú tẹ́yìn fi ń wo ọ̀rọ̀ ó yàtọ̀ sí èyí tẹ́mi fi ń wo gbogbo wa lè fojú kan wo ọ̀rọ̀ kan máa ṣẹlẹ̀ èmi máa bá yín tàǹsẹ̀ sí ìgbà 20 ẹ̀yin lè tàǹsẹ̀ sọ́nà méjì èmi á bá yín mu màá dẹ̀ máa fi àpẹẹrẹ tí ń dì fún yín ó pọ̀ ńlẹ̀ gan àwa ní kí ẹ jẹ́ ká lo làákàyè wa ká jẹ́ kí làákàyè kó níbi tá a bá dé yìí ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ lóògùn state yẹn ó ti tó kẹ́ ẹ fi ṣe total calculation yín by the time tó bá máa ṣe tán nǹkan tó máa wà nílẹ̀ Yorùbá no ṣé wọ́n rí pé ọ̀rọ̀ kólóòsì tó bá ní ká máa sọ ìgbà wo ló bẹ̀rẹ̀ bóyá ló ti ju ọdún 4 sẹ́yìn síbi tá a wà kò tẹ́ ẹ̀ wà rampage bẹ́ẹ̀ yẹn ń gbà yẹn ṣé wá rí ọwọ́ tá a wà yìí agagagaga ọmọ ò jẹun mọ́ ọmọ mi ò lóúnjẹ tó ń jẹ mọ́ kólóòsì tó bá ti jí báyìí òun ni ọ̀sán òun ni àárọ̀ òun ni wọn ò tẹ́ ẹ̀ wọ́n ń sùn mọ́ ẹni kan bá yín tanná kẹ wò ta lóṣòdì ní Lẹ́kì Lẹ́kì gan gbogbo àwọn tẹ́wọ̀n tán náà ṣe big boys gbogbo wọn ló ń gbé most of àwọn actress àwọn actor yìí wọ̀nyẹn gbogbo wọn ló ń gbé ẹlẹ́bí bá lọ ẹ̀kan dé báyìí ẹ̀yìn máa yọ náà àwọn ra máa sàn wọ́n ra máa sàn nígbà tó yẹ pé general overseer ló gbèrò wọn ìyẹn ọ̀tọ̀ o ìtọ́ tí wọ́n ń gbé lura òun ni wọ́n gbé iléeṣẹ́ ẹ̀ kalẹ̀ sí Ògùn stéètì ẹ̀fẹ́ wa máa sọ fún wa wípé gọ́ọ̀mẹ̀ntì gan ọmọ sí ọba ò mọ̀ sí bó ṣe débẹ̀ àwọn Mexico kọ̀ jí lọ́jọ́ kan ni wọ́n kọ̀ bára wọn nínú ìlú ṣé ìlọsíwájú ni wọ́n mú wá sínú ìlú yẹn wọ́n ń tún ayé ọ̀dọ́ ṣe ni àbí wọ́n ń ba ayé wọn jẹ́ tí wọ́n ń ba ayé wọn jẹ́ ni àbí wọ́n ń tún ayé wọn ṣe. àwọn wá àbí tí wọ́n wà o àwọn ọmọ wọn ọwọ́ àbí tí wọ́n wà o owó tó yẹ kó fi tún ìlú ṣe wọ́n kó lọ wọ́n fi lọ kọ́ ilé iṣẹ́ síbẹ̀ wọ́n ṣe oríṣiríṣi wọ́n ra mansion ra estate ilé tí
àwọn ọmọ ọba ìlú òyìnbó gan ò lè rà, òun làwọn á lọ kówó lé lórí tí wọ́n á kọ́ àwọn ọmọ wọn síbẹ̀. wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n máa ṣe yàlà yòfò yànnàyànnà ni. ṣùgbọ́n ìlú tí wọ́n ti rí owó yẹn, ìyà ń jẹ ará ìlú. kò sí iná láti 1960, electricity kò sí. ìyẹn nìkan gan ó yẹ kí ará ìlú fi máa kọrin sí wọn létí ni. ẹ̀kọ́ tẹ̀ ìṣírí ikọ́ ṣe iná yẹn, wọ́n ò rí ṣe o. promise upon promise upon promise ni a ṣe, a máa ṣe, a máa ti wọlé ẹlẹ́kejì wọ́n á ṣe, wọ́n wọlé ẹlẹ́kẹta wọ́n á ṣe, tó bá yá wọ́n máa sọ fún yín pé wọ́n bá wọlé ẹlẹ́kẹrin ni wọ́n á tó ṣe. bàbá ìtàn táwọn lè bá máa ṣe tán, wọn ò lè tún ìlú yẹn ṣe o. a máa worst sí ni, kì í ṣe pé ẹ kàn lè máa wò pé kí lọmọ kékeré yìí sọ nǹkan tẹ́ rí tó ṣẹlẹ̀ yẹn, torí àwọn ló fààyè ẹ̀ lẹ̀. tẹ́ ẹ̀ bá ní gbàgbé ní ọdún kọjá wọ́n ní wọ́n sáìn kinní kan bí ròbí yẹn rántí ni wọ́n lọ sáìn yẹn. ààrẹ Tinubu ló dẹ̀ sáìn yẹn. gbàtí Buhari wà bẹ̀ wọ́n ní wọ́n sáìn yẹn, ààrẹ Tinubu sáìn yẹn. gbogbo àwọn nǹkan tẹ́ rí tó ń ṣẹlẹ̀ yìí orí owó. GMO food náà ńkọ́, kí ló dé tí wọn ò wá nígbà tí Buhari, kí ló dé tí ẹlẹmọ́ọ̀sì àbí kí ló jẹ́ ṣe ẹlẹmọ́ọ̀sì àbí biligéèdì kò ṣe wá nígbà Buhari, ó ṣe jẹ́ ìgbà tí ààrẹ Tinubu ló wá tí wọ́n bu ọwọ́ lù, tí wọ́n jọ bu ọwọ́ lù fúnra wọn. ẹ̀dẹ̀ wà lórí pé wọ́n máa túnṣe, wọ́n ní ọpọlọ òṣèlú. so ọpọlọ òṣèlú tí wọ́n ní, tí wọ́n fi fààyè gba colos company nínú ìlú, wọn ò lè ṣí ilé iṣẹ́. ìyà ń jẹ ará ìlú, kò sí oúnjẹ. ìlú tí wọn ò nílẹ̀ wọ́n ń jẹun, àwa tá a wá nílẹ̀ ebi ń pa wá. ṣó nọ́mà bẹ́ẹ̀? no, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? àwa tá a nílẹ̀ o, àwa lebi ti ń pa. how now? ìyẹn kọ́ ló yẹ kí wọ́n ṣáni ẹnájì wọn lé lórí. báwo la ṣe máa nílẹ̀ tó lè tẹ̀bí àdẹ̀ tí máa pa wá? so irú iléeṣẹ́ burúkú oògùn egbòogi olóró tí wọ́n wá dákalẹ̀ yẹn, kílẹ̀ tí wọ́n ò fi dá iléeṣẹ́ oúnjẹ. so àwa náà à lè produce fúnra wa. gbogbo nǹkan gbọ́dọ̀ kó wá nílùú òyìnbó. táyà ọkọ̀, táyà máṣí, gbogbo ẹ̀ Japan, gbogbo ẹ̀ kíní kan China, kíní kan China, báírò gan wọn ò lè ṣe. so gbogbo àwọn ilẹ̀ yẹn ó kọ̀ wá ń bẹ̀. so ẹ̀yin kàn fẹ́ máa wá lò ó fún àǹfààní ti yín nìkan láti fi ba ayé àwọn ọmọ jẹ́. irú ibẹ̀ yẹn báyìí, nígbà tí wọ́n fẹ́ wá ṣe ibẹ̀ yẹn báyìí, wọ́n á fi gbé àwọn tó ní ilẹ̀ yẹn, wọ́n á fi gbé wọn mọ́ra. wọ́n lè torí ẹ̀ kọ́kọ́ gba ilẹ̀ yẹn lọ́wọ́ wọn kí wọ́n ti yanjú àwọn tó ní ilẹ̀, kọ́ máa san èpìn ní báyìí, kọ́ máa san fún wọn. àwọn yẹn oko ni wọ́n fi ń dá o, torí inú deep forest ni wọ́n pe ibẹ̀ yẹn. ọlọ́dún mọ iye kìlómítà tó máa jẹ́ sí ìgboro. deep forest kan náà lọ gbé jòkó sí. so ìgbà tí wọ́n wá lọ gbé jòkó síbẹ̀, àwọn èèyàn kan ló ń dáko ń bẹ̀. àwọn àgbẹ̀ yẹn wọn ò lè ṣe nǹkan kan, tó bá mú pínpín wá clear wọn dànù. àwọn oko kòkó, oko bì, àgbàdo, tòmátò táwọn yẹn kọ síbẹ̀, wọ́n yanjú ẹ̀ kúrò. oúnjẹ tára ìlú fẹ́ jẹ, wọ́n máa gba ilẹ̀ yẹn, wọ́n wá sọ fún wọn wípé ìjọba fẹ́ lò bẹ̀. wọ́n á ní ìjọba fẹ́ lò bẹ̀, wọ́n fẹ́ dá oko, wọ́n fẹ́ wá gbé iléeṣẹ́ síbẹ̀. àwọn ọmọ yín náà ló máa iṣẹ́ ń bẹ̀. irú iléeṣẹ́ burúkú yẹn báyìí, àwọn olóńṣẹ́ ń bẹ̀ tẹ́rí. because hidden laboratory ni, few people ló máa wà ń bẹ̀ tó mọ̀ ń pa ẹ̀. òun ni wọ́n jẹ́ pé ọmọ Ìgbò ló wà ń bẹ̀ pẹ̀lú wọn. ọmọ Ìgbò àtàwọn Mexico yẹn, àwọn ni wọ́n dára ń bẹ̀. ọmọ Yorùbá, ọmọ ṣé ilé iṣẹ́ tí ọmọ Yorùbá ti fẹ́ ríṣẹ́ nìyẹn? ẹ ò rí ilé iṣẹ́. gbogbo àwọn nǹkan tó jẹ́ ti tiwa, igi ìwé, òwú, gẹ̀ẹ́dú, lóríṣiríṣi tó yẹ pé oríṣiríṣi àwọn nǹkan lè máa mú jáde níbẹ̀, rọ́bà, oríṣiríṣi àwọn nǹkan lè máa ṣe látara ẹ̀ jáde. iléeṣẹ́ gàrí kẹ́ ẹ ṣí kalẹ̀ lọ, àwọn oríṣiríṣi ohun ìgbàlódé engine lọ́tún lọ́sì kẹ́ ẹ rà wọnú ìlú, tractor, kí gbogbo ẹ̀ kó pọ̀ kalẹ̀, káwọn èèyàn kọ́kọ́ rí wípé
gbogbo ibi igbó tí àwọn agbésànmí náà wọ́n ń wọ̀ yẹn kí gbogbo bẹ̀ mọ́ lọ kó fi dá oko. Ṣé ká kọ oko 5,000 ká ní àkọ́kọ́ èèyàn mélòó ló fẹ́ bọ́? Tẹ́ bá rí bọ́ ṣe ń kọ oko níbi ẹnìkan ó ní 100 acres 200 acres oko kìkì watermelon nìyẹn 200 acres ẹnìkan nǹkan ẹyọ kan tó fẹ́ gbìn sí lọ nìyẹn tó máa lọ ó máa sùn lọ ní ẹ̀ní rí bẹ̀rẹ̀ ẹ̀ní rópin ẹ̀. Nǹkan tó fẹ́ fi ṣe wà kò nira fún wọn. Ìṣèpọ̀ òun ló fẹ́ máa wá tú ìṣèpọ̀ òun ló fẹ́ ro mọ́tò ni tẹkinọ́lọ́jì ti wà kákàkiri láti jẹ́ kí iṣẹ́ kó rọrùn fáwọn èèyàn láti jẹ́ kí iṣẹ́ kó rọrùn fún àgbẹ̀. Ǹjẹ́ àwa adarí wa ìjẹ́ wọn kówó ẹ̀ kalẹ̀ ìjẹ́ wọn rẹ́dì láti ran àgbẹ̀ lọ́wọ́? Àgbẹ̀ gan ò rétò ààbò. Ṣé ètò ààbò wà fún àgbẹ̀? Iná ńkọ́? Gbogbo inú àwọn igbó wọ̀nyẹn iná wà ńbẹ̀ lọ́dẹ́ inú oko níbí iná wà ńbẹ̀. Ará ìlú gan ò iná tàn sí. Àwa sọ pé àgbẹ̀ lóko. Gbogbo orú àwọn ilẹ̀ tí wọ́n ní wọ́n ń kó àwọn èèyàn wọ̀ wọ̀nyẹn tí wọ́n fi ń kọ́ ibùba agbésùnmọ̀mí yẹn oko ló yẹ kó wà ńbẹ̀ á mọ́ lọ. Wọn ò rí yẹn ṣe o. Ẹ sọ fún wa wípé gómìnà kan ló ti jáde sọ pé agriculture wa o eye báyìí làwọn bù sílẹ̀ wọ́n approve kinní kan trillion million àbí kinní kan billion fún agriculture. Níbo lẹ ti gbọ́ lè gbọ́ ìròyìn ẹ̀ mi tẹ́ gbọ́ rí lè gbọ́ ìròyìn ẹ̀ pé eye báyìí la bù kalẹ̀ o fún agriculture o wọ́n tẹ́ ń dá sí i. Wọ́n wá sọ fún infrastructure yìí náà ni kinní kan infrastructure kinní kan infrastructure àdẹ̀rí kankan tí wọ́n infra. Ajínigbé ń jíyàn gbé ẹ̀yin sọ wípé ẹ̀ ń ṣe ọ̀nà ni wọ́n bá yín sọ. Ọ̀nà tẹ́ ẹ ti ṣe ẹgọ́ ẹ ti ń là kalẹ̀ fáwọn agbésùnmọ̀mí ni. Nígbà tẹ́ bá la ọ̀nà Badagry lọ dé Sokoto very easy for them. A kàn máa wọlé píán ni nǹkan tẹ́ ti ń là kalẹ̀ nìyẹn. Ṣé bóun ni Buhari ṣe tó fi la tírèdì lọ kanlẹ̀ sí Níjẹ̀ ilẹ̀? Àwọn tó wà láàrin ìlú ọ̀nà tí wọ́n ń gbà lọ bí iṣẹ́ ò dáa ìyẹn kọ́ ló yẹ kẹ́ kọjú sí kẹ́ ẹ ṣe èèyàn máa ń gbá ilé kó tó gbá ìta ni. Ẹ ṣe inú ilé àdúgbò ọ̀dẹ̀ tí àwọn èèyàn ń gbé kí atẹ́gùn àlàáfíà kó fẹ́ sí wọn rí yẹn kẹ́ ẹ ṣe. Wọ́n ní wọ́n bu 516 tírílíọ̀nù àbí bílíọ̀nù tírílíọ̀nù àbí bílíọ̀nù ni wọ́n bù fún ọ̀nà Sokoto Badagry. A kò pé owó yẹn báyìí ni wọ́n sọ pé ibi tí wọ́n ti rí owó jí kó ìyẹn ni wọ́n máa ń nawọ́ sí. Ará ìlú ló jẹjẹ ìrẹsì yẹgọ ìrẹsì oníkéli o ìrẹsì brigade ni wọ́n fi tírélà ń kó kiri tán náà wọ́n kó palétífù kiri o. Gbogbo yín ni àṣírí yín máa tú ọwọ́ máa bà yín lẹ́yọ kọ̀ọ̀kan. Ìdájọ́ Ọlọ́run báyìí orí yín báyìí iná Ọlọ́run á máa kán lé yín lórí ni. Tẹ́ ẹ pawọ́pọ̀ tẹ́ ẹ ń pa mẹ̀kúnnù tẹ́ ẹ mú wọn balẹ̀ lójoojúmọ́ ìdájọ́ Ọlọ́run bọ̀ lórí gbogbo yín. Ẹ̀ẹ́dẹ̀ ní gbèjẹ torí ilẹ̀ àjọ níní nǹkan àlùmọ́nì tẹ jòkó tì àjọ níní ẹ̀dẹ̀ jòkó tì ìlú ò lọ síwájú 1960 66 years old grandpa bàbá wa ẹ má bínú o àwọn bàbá wa tí wọ́n bí ní 1960 lágbájá àná lágbájá ṣe birthday ṣé ẹ mọ̀ lágbájá olórin 66 years old ni wọ́n 1960 ni wọ́n bí àwọn sí Èkó. So ẹ wò wọ́n ẹni tó bí 1960 lẹ́ni 66 years old kọ́ nìyẹn. Ọmọ wọn ti ń bímọ ọmọ wọn gan ti ń bí wọ́n ti di grandpa. So nígbà tí wọ́n bí àwọn wọ́n sọ fún wọn nígbà yẹn láwọn òbí wọn o àbí ọmọ jẹ́ ká máa forí tì àdá kájà máa gbàdúrà já lọ rí òkè àádá. Wọ́n dàgbà àwọn náà lọ léèwé àwọn náà tó ń bímọ àwọn náà ti sọ fọ́mọ wọn báyìí pé wọ́n ọmọ bá a ṣe bá nìyẹn ṣá máa forí tì ọmọ wọn nìyẹn o. Ọmọ wọn táwọn wá bí yẹn òun náà ti ń bímọ báyìí òun náà máa sọ fún wọn wípé wo bí àwọn bàbá wa ṣe sọ fún wa ni àádá ẹ wá sọ fún wa àádá lọ́jọ́ wo
ọjọ́ wo ni ṣe káwa náà ká continue ká máa kọ the same story yẹn má wọrí ó máa dá yẹn ṣé ó ti wá ń dá kò lè dá lábẹ́ Fúlàní ẹ má jẹ́ ká tọ́ra wa kò lè dá ní abẹ́ Fúlàní problem inú ìlú yẹn tí àwa Yorùbá ní àwọn adarí wa ni Fúlàní tí àwọn adarí wa bá sọ pé lẹ́ni èsòbè àwọn ń lọ Fúlàní ò lè sọ wípé no ṣe wọ́n fẹ́ so wá pọ̀ dídọ̀dídọ̀ ni nígbà táwọn adarí bá sọ pé àwọn ò ṣe mọ́ tí kò sí ọ̀rọ̀ election mọ́ tí kò sí wípé wọ́n ṣe primary election tí wọ́n sọ clearly fún wọn báyìí wípé ẹ wá wọ́n so wá papọ̀ ni àwa náà a lè jọ ṣe mọ́sẹ̀ ṣebí ó ní àkọsílẹ̀ ṣebí 100 years ni ṣebí ó ní ṣe ẹ mọ iye ọdún tó ti gun orí ẹ̀ láti 2014 ló ti expire 100 years yẹn ti pé ẹ ti wá rí báyìí pé àwọn tó jẹ́ leader wa àwọn ni igi wọ́rọ́kọ́ ti ń dáná àwọn ni o egbògi olóró tí wọ́n gbé wá sílẹ̀ ṣé Hausa ṣé Sultan of Sokoto ló gbé lọ sí Ogun State ni wọ́n darí wa ni wọ́n ṣe gbé lọ sí north fún wọn bẹ́ẹ̀ ṣàríà ò ní àbí ṣebí ṣàríà ò ní jẹ́ kó gbé lọ north àbí wọ́n ní àwọn òfẹ́ ń bẹ wọ́n ní àwọn òfẹ́ wọ́n fi ṣàríà làwọn ń lò níbẹ̀ àwọn òfẹ́ ọtí mímu dé pé wọ́n fẹ́ wá gbé egbògi olóró ṣùgbọ́n wọ́n lè gbé wá sílẹ̀ Yorùbá àbí wọ́n lè gbé wá sílẹ̀ Yorùbá àwọn olówó gbé wá sílẹ̀ Yorùbá àwọn adarí wa ni mo lẹ́fì mọ̀ wípé àwọn eléyìí gbogbo ọ̀nà jọ ní àdéhùn lórí ọ̀dọ́ ìdí nìyẹn tí wọn ò fi fún wọn níṣẹ́ wọn mọ̀ fẹ́ báyé wọn jẹ́ ni ọmọ tó rí ibi jí lọ tí wọ́n jí wọ́n ń sùn wọ́n ń jòkó síta wọ́n ń rìn kiri rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ tó bá rìn ìdè náà ni kò tó bá rí lọ́wọ́ rẹ̀ wọ́n á ṣẹ́ mu wọ́n á jọ pín mu wọ́n á jọ pín lẹ́sùn wọ́n á jọ pín léṣe tọ́mọ bá jáde iléèwé tó bá ríṣẹ́ á gba ilé á níyàwó á wà òkè ọmọ tó ti lọ bí iṣẹ́ tó ti rẹ̀ tó yẹ kó kọ̀ dé gan kókó wá bí kan sòsì ní ṣé òun ló fẹ́ ráyè máa rìn rádaràda kiri ṣe bẹ́ẹ̀ wà nílùú òyìnbó ẹ̀rọ àwọn ọmọ wọ́n máa ń bízì ní 24/7 ni ọmọ tó bízì báwo ni ọpọlọ ẹ bó ṣe fẹ́ máa rorò kílò báwo lọmọ ọpọlọ ẹ ṣe fẹ́ máa gbóná àbí ọpọlọ ẹ báwo ni kò ṣe ní think straight ọmọ tó yẹ pé ó ti ní calculation ó ti ní timetable ìyàgò tó fẹ́ jí ìyàgò tó fẹ́ lọ síbi iṣẹ́ bó ṣe ń lọ bí iṣẹ́ yẹn gan another program ti pọ̀ ńlẹ̀ fún tó fẹ́ ṣe another program yapa ńlẹ̀ fún tó fẹ́ ṣe ṣùgbọ́n eléyìí àmà gbọ́ tó á lè bàbá ni bí tí wọ́n ti fẹ́ rí 100 naira tí wọ́n fi sá kinní mu sáṣẹ́ẹ̀tì mu ọmọ àti mu sáṣẹ́ẹ̀tì yẹn tán wọ́n ti bọ́ sí oríta ibòmíì oríta fọ́gò tó ti fẹ́ gbé lura wọ́n máa wá ṣe káyín ọmọ rí mi bó ṣe máa ṣe nìyí bàbá dàgbà jùbò báyìí ló tó máa jí ṣé ọjọ́ iwájú wá leléyìí no ṣé fúnṣọ tomorrow leléyìí àwọn ọmọ tí wọ́n fi ìpájú ń jí àwọn ọmọ tí wọ́n ń da omi kẹ́ẹ̀gì kan wá dà sí wọn lórí kó tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ìmí ìwà olómi ni ìmí ìwà ìgbájú ni gbà àwọn òdẹ ló ń kó wọlé àwọn adarí ni àwọn tẹ́ni kan máa dìbò fún yẹn àwọn ló ń kó wọlé no ẹni no ká mú ẹ̀rí jáde fún yín ó wà ńlẹ̀ kéèsì wọn wà l'Amẹ́ríkà bàbá sọ báyìí wọn ni ẹ má sọ mọ́ ọmọ Yorùbá ní no ó yẹ kí ọmọ Yorùbá bá yí ọmọ Yorùbá jẹ́ ó yẹ kí ọmọ Yorùbá adarí tó ti dàgbà ó yẹ kí wọ́n mú ayé àwọn ọ̀dọ́ kí wọ́n bàjẹ́ ráúnráúnráún kẹtọ́ ọ̀nà ọmọ Yorùbá tó jẹ́ pé ọmọ títí wọ́n wà àbí tó ọmọ tí wọ́n wà ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má máa tẹ bó ti lẹ́nìkan tó sọ pé àwọn ètò tẹ́mọ ẹ má máa gbé irú àwọn ètò wọ̀nyẹn jáde mọ́ ọmọ Yorùbá ló wà ń bẹ̀ so ọmọ Yorùbá ló wà ń bẹ̀ alábòsí ni yín wọ́n má gbé ètò yẹn jáde mọ́ alábòsí ni gbogbo yín tẹ̀ ń sọ̀rọ̀ yẹn o òtọ́ ẹ̀yà mi bá wà ń bẹ̀ ẹ lè gbé jáde so báwo ni ìlú ṣe fẹ́ wá dá tribalism kálukú ń gbè tí ẹ̀yà ẹ̀ wá ẹ̀ ta fi wà papọ̀ àwọn onídìrí ká wà papọ̀ nìyẹn tò sẹ́yìn ẹ̀yà ẹ lórí ilẹ̀ oníkálukú dámú ìyá ẹ̀ gbé
wọ́n tó bá ti lè wá papọ̀ tribalism máa ṣẹlẹ̀ àbí ilé àmà ní o Yorùbá ló wà ń bẹ̀. Ìdí tí wọ́n fi ká ọwọ́ ará ìlú kò tẹ́ ẹ̀ fi rí anybody kó protest nìyẹn. Ọmọ Yorùbá ló wà ń bẹ̀, kò yẹ kọ́mọ Yorùbá wá tí protest nígbà tó ọmọ Yorùbá wà ń bẹ̀, ṣùgbọ́n wọ́n dẹ̀ ń pa ọmọ Yorùbá lábẹ́ ìṣèjọba ọmọ Yorùbá. Ọmọ ọdún méjì ó wà ní àkàkà gbésùmọ̀mí lábẹ́ ìṣèjọba ọmọ Yorùbá. Wọ́n gé orí ọmọ Yorùbá sílẹ̀ lábẹ́ ìṣèjọba ọmọ Yorùbá. Wọ́n dúnbú ọmọ Yorùbá lábẹ́ ìṣèjọba ọmọ Yorùbá. Wọ́n dá iléeṣẹ́ egbògi olóró sílẹ̀ lábẹ́ ìṣèjọba ọmọ Yorùbá ni. Kí wá ní ìwúlò? Kí wá ní àǹfààní tí Yorùbá fẹ́ jẹ lábẹ́ ọmọ Yorùbá? Wọ́n dẹ̀ keep on promise. Wọ́n ti gbé tó ààbò lẹ̀ o, wọ́n ti gbé tó ààbò lẹ̀ o. Ẹ gbé tó ààbò náà síta. Tẹ́ ẹ bá gbé síta báyìí kò wúlò. Lásìkò tí gbogbo ẹ̀ ń gbóná jọjọjọ yìí ni kẹ́ ẹ gbé síta. Tẹ́ ẹ bá ti gbé síta bá tẹ́ ẹ pé ṣe ni ẹ ti wá rí kó ti di gẹ́gẹ́ tó ti fẹ́ dìbò. Ìbò lẹ fẹ́ lò fún nìyá yẹ pé ẹ fẹ́ fi jíbò gbé ni. Ẹ fẹ́ lò wọ́n láti fi jíbò gbé ni. Ẹ má tàn wá níbí o. Tẹ́ bá ti mọ̀ pé ó dá yín lójú lóòótọ́ ẹ fẹ́ gbé tó ààbò ńlẹ̀, ẹ wà fún ìran Yorùbá, ọmọ Yorùbá ni yín, ìran ilẹ̀ Yorùbá ó jẹ yín lógún, ẹ gbé ètò ààbò yín tẹ́ fi ń dènì tẹ́ fi ń dọ́là yẹn gbé ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àsìkò tí Yorùbá nílò ẹ̀ ní, àsìkò tó wúlò ní. Bàbá mi wọ́n ní Sister Asake, don't you know that the Yorùbá are the problems of Yorùbá? Bàbá mi ìyẹn ó ti pẹ́ nìyẹn, àbí ṣé mo parọ́ ni? Ẹ wo gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ okay, ọjọ́ wo wá ló fẹ́ change? Tá a bá kọ́ báyìí ká yí padà, ìgbà wo ló wá fẹ́ da? The same thing náà ni wọ́n mọlé wọ́n dẹ̀ ń continue gbogbo ẹ̀dẹ̀ ń ṣẹlẹ̀ bẹ́yìn. Mufti ìwò gan náà ti kó sí bàbá mi ìyá mi wọ́n yára, ìyá mi ọmọlára wọ́n ní Mufti you have started your security outfit. Mori òun náà ti ní Mufti security ó dáa o. Ìjọba òdẹ̀rí tí wọ́n gbé kalẹ̀, so àwọn olówó fún Mufti, àwọn olówó fún láṣẹ tí ìjọba wa ń promise gbogbo ọmọ Yorùbá fún ètò ààbò. So àwọn olówó fún Gumi kí ni yàtọ̀ Mufti àti Gumi? Àwọn olówó fún òun láṣẹ, àwọn olówó bá bu ọwọ́ lù, àwọn olówó sáyìn ẹ̀ fún tí wọn ò wá rí eléyìí tó fẹ́ fi wọgbó ti Fúlàní tí wọn ò rí bu ọwọ́ lù láti yọjọ́. So tọ́wọ́ bá ti gbé sílẹ̀ báyìí wọ́n fẹ́ fi dìbò ni o. Ẹni kólúkálukú jọ mú ìyá ẹ̀ gbé, kólúkálukú dira, kólúkálukú mọ́ tó bó jẹ́ ẹbí yín, bó jẹ́ ọmọ yín, ìyàwó yín lọ́wọ́ yín ká tẹ́lẹ̀ pèsè ètò àbúlé lórí, kólúkálukú ṣe. Nǹkan tẹ́ ẹ bá mọ̀, bó jẹ́ inú ọ̀nà ilé yín ni, bó jẹ́ àgbègbè yín ni, gbogbo nǹkan tẹ́ bá mọ̀ tẹ́lẹ̀ ṣe, bó jẹ́ àdúgbò yín lọ́wọ́ yín ká láti mójútó nǹkan tó gbà báyìí nìyẹn. Ṣùgbọ́n pé bóyá ẹnìkan kan ló kù síbì kan tẹ́rù bí ẹ̀kọ́ fẹ́ máa gbọ́kàn tẹ̀, Ọlọ́run ló ṣe ń gbójúlé báyìí o, ènìyàn ẹlẹ́ran ara anything can happen at any time. Bẹ́ẹ̀mi ṣe wà èmi ò rí láìlẹ̀ anybody wọn o. Olóṣèlú kọ̀ọ̀kan èmi ò olóṣèlú ejò ni wọ́n ò ṣe ń nẹnu fún. Máa gbẹ̀rẹ̀ ẹnìkan jẹ́ ó tí o, gbẹ̀rẹ̀ anybody jẹ́ o. Ẹ lọ wo Sister TNT Sister yẹn ló pa mí lẹ́rìn jù. Mo rí ètò wọn kan ṣàánú àbẹ́ẹ̀nì ni àbí ìjẹta mo níyà ẹjọ́ ṣé Sister yìí ṣé orí kan ni wọ́n ní mo wà ní àbí mo miss road ni wọ́n ń tẹ̀ sí bàbá Tinubu lójú. mo ní wọ́n ti ṣètò kan Ọláìyá Igwe wọ́n ti tẹ̀ sí lójú. mo ní ẹ̀wà náà ṣebí Sister yìí kọrin fún ọmọ olódòdó lọ́dún tó kọjá, ṣebí wọ́n polongo ìbò fún wọn. So ṣé kíní ti change nìyẹn ni? Wọ́n ti change orí ti change, ìlú ti change ni. Wọ́n ní gbogbo ilé táwọn ṣe lọ́dún kọjá nígbà 2023 yẹn wọ́n ní voluntary lè ní àwọn náà wò pé
bó ṣe jẹ́ ọmọ Yorùbá ìlú máa dá tó bá débẹ̀ pé bọ̀tì báyìí pé káwọn èèyàn máa rí àwọn mobile ẹ̀yìn on behalf of wọn ni mo ń sọ̀rọ̀ yìí o wípé ìgbà táwọn wọ́n kọ orin gidi ni o tí wọ́n ṣe àwo jáde ọmọ olódó ìdẹ kìnnìkan wọ́n kọrin wọ́n ní gbogbo bìlíìfì àwọn ni wípé Buhari bó ṣe wà ńbẹ̀ tó gbogbo ẹ̀ bọ́ bá débẹ̀ gbogbo ẹ̀ máa dìrọ̀rùn àmọ́ bí sàkúnsàkún bí kan ṣe wá rárá ó rí pé ọlọ́mọ máa jẹ́ kẹ́yàn tàbùkù láyé àwọn eléyìí táwọn wá ṣe yìí àwọn mọ̀ pé lóòótọ́ àwọn èèyàn ti bú àwọn èèyàn sọ oríṣiríṣi ṣèbó campaign fún wọn àwọn ò jiyàn àwọn campaign fún wọn ó ṣùgbọ́n lọ́wọ́ táwọn wà yìí o àwọn ò ti dọ́rú ẹ̀ ṣòro mọ́ àwọn láyé àwọn ò ti dọ́rú ẹ̀ mọ́ yẹn no ó yẹ kẹ́ lè ṣe complete work yín lè sìn wọ́n dé halfway kẹ́ padà ẹ ti bá wọn ṣe 4 years ó yẹ kẹ́ lè bá wọn gbẹ́nu sí 4 years tó kù wọ́n bá ní irọ́ o any small video tó bá rí báyìí wọ́n yàkàyàkà anybody mo ní ṣe bẹ́ẹ̀ yín lẹ̀ ń sọ wípé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ àǹtí Yínká ará ìlú ló máa dá láìbí kíní kan àwọn ará ìlú àwọn ọ̀yànlẹ̀ àwọn ọ̀dọ́ wọ́n yànlẹ̀ àwọn gómìnà kan àwọn gọ́ọ̀mẹ̀ntì kan ló máa ṣe gbogbo ẹ̀ kíní kan ló máa ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n báyìí wọ́n jẹ́ kó yé yín pé wo shine your eyes o tẹ́ ẹ bá lọ lo tribalism tẹ́ ẹ lọ fi dìbò ẹ̀yin nìyá máa jẹ o eléyìí tó ń bọ̀ yìí ẹ shine your eyes o èmi wá dẹ̀ fi àǹfààní èyí mo ti fi wá ń pàrọwà sí àǹtí Yínká wípé àti tribalism àti tribalism kò lè work Nàìjíríà ó ti expire ṣé nílé tẹ́ ẹ sọ yẹn bí ẹ̀yin ṣe fẹ́ sọ nìyẹn àbí ṣùgbọ́n mo kàn wá fẹ́ lo eléyìí fún yín wípé ṣe rí ọ̀rọ̀ tribalism tẹ́ sọ wípé ẹ má wo tribalism kẹ́ fi dìbò ẹ wo tẹ́ fẹ́ dìbò sí onítọ̀sẹ̀ yìí o kò sí amount of ìbò tó fẹ́ dì tí ìlú yẹn fẹ́ dà torí we are not one a kì í ṣe nǹkan kan ẹ mọye tribe tó wà nínú ìlú yẹn àǹtí Yínká a kì í ṣe nǹkan kan olúkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ òun ló dáa kọ́ tí dìbò mi ò tí mọ ẹnìyẹn kọ́ má tẹ ẹni tí wọ́n ti fẹ́ gbé síbẹ̀ kọ́ má ti bẹ̀rẹ̀ sí campaign fún báyìí kẹ́ anybody má tẹ̀ tí mọ̀ for example ni o kó débẹ̀ bálábulu gbùrù bálá iná ló máa ṣẹlẹ̀ kò lè sí ìlọsíwájú olúkálukú ń débẹ̀ tí wọ́n ń jẹ owó ni wọ́n ń jẹ ṣé ẹ mọ owó tí bàbá ti yá àti ká tí ẹ̀kọ́ wá sọ̀kan wọn náà wò jẹ́ àwọn ò lè bá wọn gbé Nàìjíríà yẹn mọ́ fún nìyẹn wọn náà ò lè gbé bẹ̀ mọ́ o ẹ bá lọ rò wípé ò fẹ́ wá gbé bẹ̀ láyé wọn náà ò gbé bẹ̀ mo gbọ́ lẹ́nu wọn ní o ló yẹ kí n tún sọ yìí o wọn náà ò gbé bẹ̀ mọ́ o mo ní gbé bẹ̀ ké ibo lè wá fẹ́ gbé o wọn ta tán wọn yarí o nígbà tó ti rí kan tó ń ṣẹlẹ̀ wọ́n ní ṣé ìlú tẹ́ ẹ ní káwọn òkè wọ́n lo bàbá tí wọ́n gé lórí yẹn ṣé ìlú tẹ́ ẹ ní káwọn wá gbé leléyìí tí wọ́n ti ń gé orí so ẹ mọ̀ pọ́n ń gé orí níbẹ̀ ṣé bí nǹkan tá à ń sọ ní nǹkan bí ọdún 4 sẹ́yìn leléyìí ẹ̀yin tẹ́ ẹ lo pílátífọ́ọ̀mù yín tẹ́ ẹ fi tákù Yorùbá nation yẹn ẹ̀yin Mewolaka ọmọọba ńlá Elizabeth òrìṣà àbí kí lórúkọ woman yìí o àwọn tí ẹ̀ ń lọ bíi 5 bẹ́ẹ̀ ìyá Kẹsẹ́ẹ̀tì wọ́n dà yẹn síta bí esú báyìí ni kẹ máa tákù àwọn ajìjàngbara ojú yẹn ti wá clear báyìí no ẹ jọ parí campaign yìí ni àwọn yẹ kẹjọ parí ẹ ni àfúwò ilẹ̀ ṣe yẹn iṣẹ́ ààbọ̀ lẹ ṣe yẹn ó yẹ kẹjọ complete so ṣe rí pé irú ìyẹn èmi ò lè bá wọn ṣe ọdún tó kọjá mi ì bá wọn campaign for anybody ẹ lọ wo àwọn program tí mo ṣe sẹ́yìn bẹ́ẹ̀ bá tẹ̀ rí mọ́ ní YouTube tó gbé lọ ẹ lọ sórí Facebook mi ní campaign for anybody mo yẹ ṣètò mi náà ni mo ń ṣe yìí torí kò sí olóṣèlú kan tó fẹ́ wá síbẹ̀ yẹn tó fẹ́ ṣe dáadáa àní amalgamation ti expire 1999 constitution ṣe bí à ń parí pé ìṣe fraud wọ́n ti wá bá yín change ẹ̀ nǹkan tó ń favour wọn ẹni kí wọ́n pààrọ̀ ẹ̀ how
no báwo ṣe possible ó ń favour àwọn ṣèbí ará ìlú ni kò favour ó ṣe wá kàn wọ́n ará ìlú kò favour ará ìlú kí ló ṣe kàn wọ́n ó kàn wọ́n àwọn ni kò favour ni èyí tó ń favour àwọn làwọn ń ṣe yẹn gọ́ọ̀mẹ̀ntì àbí gọ́ọ̀nà wo ló sọ fún yín pé ó ti sọ rí kókò sọ nínú speech ẹ̀ wípé káyínláyé constitution yìí a máa pààrọ̀ ẹ ti gbọ́ rí lẹ́nu gọ́ọ̀nà yẹn ti gbọ́ rí lẹ́nu ẹ̀ wọ́n ò ní sọ̀rọ̀ lọ́bẹ̀ because ó favour wọn. èmi o lórí kan ní o èwo tó bá ti wá darapọ̀ mọ́ mi mo ń sọ mi ò báwo náà ṣe máa ń sọ mi ò yó ebi ò dẹ̀ pa mí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó dẹ̀ pé transit ni mo wà ṣùgbọ́n pé wọ́n fẹ́ wá máa wá lò ó brọ́dà yẹn tó bá ń gbọ́ voice yín mo gbọ́ o ó yẹ kí n ti gòkè àgbàjọ eléyìí ó yẹ kí n ti lọ sókè jọ eléyìí ó yẹ kí n ti ṣe kinní kan wọ́n á kó àwọn kinní kan wá fún mi bàbá ti kó wọn wá wọ́n á kó wọn máa wá báyìí kì í ti sọ báyìí Àṣàkẹ́ fọ̀rọ̀ sípò bí àgbà náà báyìí kì í ti sọ síta yé kí n máa sọ ni torí àwọn olólùfẹ́ mi ló wà níbí lè wá gbé mi mọ́ra èmi kọ́ ṣẹ́rí nǹkan tó náà bá máa ṣe fún mi á ṣe fún mi ò fẹ́ pé láti ara bóyá ẹ̀yin olóṣèlú no owó ẹ̀jẹ̀ torí owó ẹkún àwọn ènìyàn ò lẹ̀ ń pín kiri yẹn owó tó yẹ kẹ́ fi tú ìlú ṣe òun lè fẹ́ máa bù kiri fún àwọn tó ń sọ̀rọ̀ kọ́ máa fi máa sọ̀pọ́ọ̀tì yín mi ò fẹ́ owó yín máa gbé kẹ̀kẹ́ ẹ̀ lọ àbá ọ̀sẹ̀rẹ̀ brọ́dà ẹ bá ń gbọ́ mi ìta ni mo ti ń sọ yìí voice yín wà ń bí o ẹ bá lọ ṣe mọ́nyámọ́nyá máa play ẹ̀ Àṣàkẹ́ náà ń pè bí sẹ́ẹ̀ ẹ wo Áfíríkà ni mo wà mi ò sí ní Canada mi ò sí l'Amẹ́ríkà mi ò sí ní Europe country ọtọ́lọ̀ bá máa ṣe nínú ayé mi á ṣe mo tẹ̀ jẹ́rìí àwọn olólùfẹ́ mi bàbá Àṣàkẹ́ wà ń bẹ̀ ẹ ṣe jàre bàbá mi adúmátì bàbá mi kọjú abẹ́ ń kó màá tẹ̀ sọ lẹ́yìn ṣé mọ̀ pé ní November tí àwọn alágbára bàbá mi kọjú abẹ́ ń kó ẹ má bínú o mi ò mọ̀ pé àwọn ló ń ó bàdá kẹ́rọ̀ máa ṣe dáadáa Ọlọ́run mà ní bá dáadáa wa jẹ́ bí mo ṣe kéré kékeré kínkínní yìí bí mọ̀ pé wọ́n tẹ̀ dá mi mọ̀ mo bá ṣètò náà ní November wípé àwọn alágbára o nínú world media wọ́n gba StreamYard wọn lọ́wọ́ mi o ṣáà pé mo lo StreamYard yìí mo tó nílò lánàá mo ní StreamYard pẹ̀lú YouTube tá a ṣẹ̀ sí yẹn StreamYard yẹn ti bá lò ó máa ń ṣe bálabàla olóyè kí n máa lo fóònù tí mo fi StreamYard yẹn ṣe Facebook tẹ́ bá lọ wò mí lórí Facebook bẹ́ẹ̀ ni pé StreamYard yẹn ni mò ń lò ń bẹ̀ ṣùgbọ́n YouTube ó máa ń ṣe bálabàla ìbẹ̀rí àná tí mò ń gbé kiri tí mò ń ṣe kinní kan kiri ó gbé ṣe ẹ̀dín nìyí ní ìmọ̀kan tó ṣe bí a fi jẹ́ pé YouTube tuntun ni fẹ́ kó ti gbé pẹ́lí bó ti wọ 3K ó ti fẹ́ pé 2K báyẹn bá wa máa subscribe kó lè wọ 3K tó bá wọ 3K báyẹn sẹpẹ́sẹpẹ́ á lè máa lo StreamYard yẹn dáadáa ní ìmọ̀kan tó ṣẹlẹ̀ tó ń ṣe bálabàla lórí StreamYard ní YouTube olóyè kí n máa lo fóònù ní November lọ́hùn bí wọ́n ṣe gba StreamYard wọn nínú world media mo bá kọ̀ sọ mọ́ ètò ní o wípé ẹ̀yin ènìyàn wá o orí fóònù ilẹ̀ ti máa rí wa báyìí o StreamYard wa ìgbà tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ nínú world media wọ́n gba StreamYard wọn bàbá mi yẹn mi tẹ̀yẹ̀tẹ̀ mọ̀ kàn fún mi ní mẹ́sẹ́ẹ̀jì Àṣàkẹ́ wá ó ní mo gbọ́ kinní kan tó sọ nínú ètò ó ní wọ́n gba StreamYard mo ní ṣé mo pa Àṣàkẹ́ transit ni wà mí lówó mi ní kankan tí world media ni mò ń lò láti yọ ọjọ́ yìí ìgbà tí ọ̀rọ̀ dẹ̀ ṣe bí ọ̀rọ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ oríṣiríṣi wọ́n dẹ̀ gbéṣe wọn dé ṣé kí wá torí StreamYard kí wá jòkó síbẹ̀ ní rárá o no Àṣàkẹ́ akọ̀rọ̀para mọ́lẹ̀ mi kọ̀rọ̀ wọ̀ sí o wọ́n bá fún mi ní mẹ́sẹ̀gì mi wọ́n ti máa lọ bí ọ̀sẹ̀ kan mi tètè rí àti mo máa reply wọn èló wà ní o Àṣàkẹ́ onítẹ̀wọ́ kan tí mo ní máa screenshot ẹ̀ fún yín máa lọ confam ẹ̀ orí pé mi ṣe máa ń ṣe nǹkan mi nìyẹn máa nẹ́rìí èmi àtẹ̀rí lájọ máa rìn ẹ̀rí gangan ni mí wọ́n á lọ screenshot ẹ̀ fún iye tó jẹ́ wọ́n ní ó dáa kí tó máa mọ̀ kí tó máa dájú kí tó máa lójú bàbá mi bá sẹ́ǹdì owó sí mi ò wípé Àṣàkẹ́
StreamYard ẹ lọ ṣe kíákíá mo ti ń bàjà gọ́gí tó ti rí ṣe bí mo ṣe ń bàjà náà ni mo fún ọ ní mẹ́sẹ̀gì pé mi máa tí ì rí ṣe kí wá ní tàwọn mo ti rí ṣe mi ò tí ì rí ṣe fọkànbalẹ̀ kó o ṣe after 1 week mo ṣàwárí ṣe ìmọ̀ bí mo ti rí wọn lórí ètò lẹ́kọ̀ọ́ bàbá mi kọjá abẹ́ǹkọ̀ ní ìsọ̀rọ̀ yìí rí o àsọlé ni lódìndí mo sọ létò pé ó ní 5 naira ó ní 10 naira ẹjọ́ ẹ lè bá wa dá àjọ ká ṣe StreamYard gbogbo ẹ̀ pátápátá bàbá mi yẹn ló gbé àtìgbà títèmi nìyẹn ẹ̀ẹ́dẹ̀ lè gbọ́ pé mo sọ̀rọ̀ lórí ẹ̀ mú bí láìfò tèmi ṣe rí nìyẹn ìgbọ́n wọ́n ṣe fún mi màá ti máa wá ẹyẹ ènìyàn wá àbó ní 10 naira ó ní $5 ó ní $6 pé ó yá ẹ bá wa máa dá bọ́yẹ fún mi káàṣì ẹ̀ ni wọ́n fún mi pé lọ ṣe kò sí wípé èèyàn méjì ti sọ ó kù èèyàn mẹ́ta ó kù èèyàn mẹ́rin látọjọ́ yẹn ẹ̀dẹ̀ gbọ́ pé mo sọ̀rọ̀ lọ́dẹ̀ mọ́ this is bẹ́ẹ̀ ni life tèmi ṣe rí ìṣe màá tí wọ́n máa wá lò ó láti fi máa fi gbó lọ́wọ́ yẹn náà mi ò ṣe ọ̀rọ̀ tèmi ni sàn láàrin báyìí àjẹ́ mi ló ní pẹ́kọ̀ọ́ bí life tèmi ṣe rí lè rí wípé wọ́n máa padà wá tún sọ mọ́ o ti kúrò lórí ẹ̀ nìyẹn kan tó mú mi sọ̀rọ̀ eléyìí ni àwọn olóṣèlú tó ń rìn kiri ṣé ní lórí ìkànnì yìí tí ì bá sọ pé nǹkan báyìí o mo nílò bí èèyàn méjì òdìdé ó kéré tán nìyẹn èèyàn méjì o wọn á tẹ̀rẹ̀ ń tàtẹ̀ ṣàánú èèyàn kọ́gán á tẹ̀rí irú bàbá mi yọ̀ mí àwọn tẹ̀ máa jáde pé Àṣàkẹ́ mà ní ṣàṣàkẹ́ wá kéré nínú ayé ni so ẹ̀yin tẹ́ ẹ ń sẹ́ndì voice yẹn o ẹ̀sìn mẹ́dọ̀ o yìnyín lè bá yín kàmpéènì fọlọ́sẹ̀lú o kí ìbò yín dọ̀la mi lè bá yín kàmpéènì fọlọ́sẹ̀lú lórí bí yìí o self determination la wà fún àmọ́ tó máa jẹ́ ni o àmọ́ ọ̀sẹ̀ tó máa jẹ́ oṣù wo àbọ̀dún wo ṣùgbọ́n a mọ̀ wípé lọ́jọ́ ọjọ́ kan gbogbo ẹ̀ máa ṣẹnu rẹ̀ aṣẹnu rẹ̀ àṣà ni máa bá a lọ báyìí lè máa bá a lọ báyìí ṣùgbọ́n màá wá lo platform mi fi campaign fún ẹni ìta ni mo ti ń sọ yìí ẹ ṣí ẹ lọ tẹ́ bá fẹ́ ṣí ẹ lọ ẹ ṣí ẹ lọ àṣírí gbogbo wọn gan ti ń tú ẹ tó máa rí ó kù díẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa tẹ́ nísìnyí mo promise yín everybody wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa tẹ́ because mo ti wáyé pé propaganda ni everybody ń ṣe tẹ́ ẹ bá rí wọn tí wọ́n jáde lọ ṣètò propaganda ni wọ́n ń ṣe I have the evidence here evidence ẹ wà lọ́wọ́ mi ò tètè ń jáde no máa gádà ìjọ ẹ̀ ń tan ará ìlú ẹ̀ ń tan àwọn ènìyàn tẹ́ bá lọ bí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀ sọ pé ó ṣẹlẹ̀ ẹ̀ ń tan àwọn èèyàn ń gbé àwọn èèyàn mọ́ra kò jẹ́ dáa wọ́n tẹ́ ń wò yín níwájú ṣùgbọ́n ẹ̀ ń tan àwọn ènìyàn ẹ má tan àwọn ènìyàn o ara ń kan gásà everybody ẹ má tan àwọn ènìyàn bó bá ṣe rí ẹ sọ kí wọ́n máa wá tan àwọn èèyàn kọ́ máa wá ní ìgbàgbọ́ nínú yín yẹn ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ stop ẹ kólúkálukú mọ ibi tó dúró sí. bọ́n ṣe lo gbogbo self determination ṣíwájú nìyẹn wọ́n ṣe bálabàlà olúkálukú fi wọ́ owó wọ́n fi wọ́ ike owó sápò wọn tó ṣú studio àtowó ọ̀pá àtowó ìrèké àtowó ẹbọ gbogbo ẹ̀ ni wọ́n gbà sọ́wọ́ àárín nǹkan kan mélòó nínú wọn ló sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ báyìí mélòó nínú wọn ló give àkáǹtì mò ń béèrè ní o gbogbo agbá àkáǹtì síta rí ní bá ní ìdìkọ̀ ìta ni màá ti wá sọ ní mò ń sọ StreamYard mo sọ gan ni wọ́n gbé StreamYard wọn lọ o wọ́n lè tó owó tó ní iye àbùkù kan Àṣàkẹ́ èlò ni ó ní mọ̀ pé mo lẹ́yìn báyìí o ní ìgbà àkáǹtì síta pé ọyá àkáǹtì mi ni tí mo place ẹ̀ no mi place àkáǹtì mi rè mo place ẹ̀ yẹ màá wá dáwó sí i lọ́tí wọ́n dáwó flag wọn mo lé wọn lọ́dọ̀ mi níbí ni last year tó ń dáwó flag ta ni mo ti ń ṣe mo lé wọn níbí ní pé àwọn yonka wọ́n kọ́ mi wọ́n fẹ́ kọ́ ara wọn pa
voice ìyàwó Àṣàkẹ́ wọ́n ní kàn ṣe 4x4 2x2 wọ́n ní bó ṣe máa rí ni ó máa gùn lẹ́gbẹ̀ẹ́ ó máa ní shape lórí á ní shape láàrin and so flag gan tó wá print bó ló wà kí náà fi ṣe print flag èlé náà print flag kan rè èló ni ó jẹ́ báyìí gan lórí káwọn èèyàn tí mo owó rè lọ́wọ́ mi kọ́ mu sọ́wọ́ báyìí lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ èló ni size èlé ó ní 1 dirham náà tàbí 1 dirham nítorí àwọn tí wọ́n ti ń gbà káàdì síta lé lórí tí nǹkan tẹ́nìkan máa print báyẹ̀ ṣe nìyẹn nígbà tí rally olúkálukú wá ń ṣe business ṣàṣà nínú wọn ni kò taṣọ báyẹ̀ taṣọ ni wọ́n ń ta fúlágì gbogbo wọn tó kún ọ̀nà Amẹ́ríkà àbá ní wọ́n lọ sí Downing Street àbí wọ́n lọ sí kinní kan àbí wọ́n lọ síwájú ṣé GR àbí wọ́n máa ń lọ yẹn ẹ̀rì wọn máa kó sínú mọ́tò ni wọ́n sọ di business nǹkan tẹ́nìkan máa print wá pín fáwọn èèyàn wọ́n á sọ di business ó ní $150 ó ní $200 ó ní kinní kan $1 wọ́n á ń ṣe wọ́n tó bá tìrà lọ́wọ́ wọn wọ́n á ti kàn yín sínú ìyá kan ìyá mi yẹn wọ́n tẹ̀ kúkú ti kúrò gan wọ́n láwọn ò tẹ̀ ṣe mú ìyá yẹn mídíà bíi 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ló bá ìyá yẹn ń jà pé kò bá àwọn ra aṣọ wọn bá àwọn ra vest rally gbogbo mídíà bẹ̀rẹ̀ sí ń tẹ vest ń kiri ìyá yẹn ló wá sún òun rí dájú pé òun ra round ẹjọ́ báwo lẹ́nìkan ṣe fẹ́ wọ vest 4 ní ìgbà kan bọ́yẹ̀ ṣe fẹ́ everybody nìyẹn o ọ̀yá wọn yẹn wọ́n ṣàrà wọ́n kú tẹ́ǹpà ni wọ́n lè sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n sọ fẹ́ mi o ó sún wọn eléyà ni ẹ bá wọn ra eléyà ni ẹ wọn bá wọn ra vest wọn bá wọn ra kinní kan wọn wá sọ di competition tó bá bẹ́ẹ̀ nìkan ra bó bẹ́ẹ̀ nìkan ra wàhálà bó lọ ọ̀dọ̀ ẹnìkan tó lọ fún ní star wọ́n ti máàkì orúkọ ẹnìyẹn tó bá ti wá dórí ètò ẹnìkan bẹ́ẹ̀ ṣe lọ fún wọn ní star níbẹ̀ yẹn lánàá nìyẹn fún wa ní star lọ́dọ̀ wa níbí ìyá wàhálà ti dé nothing musa no go sí for road kò sí nǹkan tó ti ṣẹlẹ̀ nínú kinní yìí àbí kó lódùn rẹ̀ kó máa ṣàánú fún wa ni ẹ má gbé pálapàla wá dọ́dọ̀ Àṣàkẹ́ ìhàn yín Àṣàkẹ́ náà ń pè bí olúkálukú ṣáà ti wà lórí ọwọ́ ẹ̀ báyìí wọ́n tó bá ta pálapàla dọ́dọ̀ mi níbí ẹ wò ó ẹ má jẹ́ ń sọ ẹ kí pàlù fún bẹ́ẹ̀. Ṣèyí Mákindé kí ló ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ mo fẹ́ play video bàbá mi tí wọ́n ń pè mí níṣẹ́ máa gbé ìpè yẹn má bínú tí ọ̀rọ̀ bá ti wà báyìí máa fẹ́ jẹ́ kí n sọ. mo rí fídíò kan ní ìrọ̀lẹ́ yìí arábìnrin kan ṣe fídíò síta wọ́n ní ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ làwọn pé nọ́mbà orúkọ àwọn ọmọ tí wọ́n jí gbé tí wọ́n fi síta wọ́n ní kò pé o 46 wọ́n ní gbogbo orúkọ tí wọ́n list jáde yẹn wọ́n ní orúkọ àbúrò àwọn wà ń bẹ̀ lára àwọn tí wọ́n jí gbé àbúrò wọ́n jí wọ́n gbé l'Ógbómọ̀ṣọ́ ṣùgbọ́n orúkọ tí wọ́n wá kó síta yẹn wọ́n ní kò sí orúkọ àbúrò àwọn ń bẹ̀ o ṣùgbọ́n ó wà lára àwọn tó jí gbé ṣe yẹn túmọ̀ sí wípé àwọn tí wọ́n jí gbé ó ju iye tí wọ́n fi síta yẹn lọ o n fẹ́ play fídíò ìfúwa ká gbọ́. ẹ ká sọ gbogbo èèyàn bí tẹ bá ti ń gbọ́ mi mo jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ mo rí bá fídíò ọmọ Ògbómọ̀ṣọ́ náà làwọn jẹ́ o. Oríyọmí Hamzat mo jẹ́ ọmọ bá fídíò wọn pàdé bí tí wọ́n ti ń dá orúkọ ọ̀nàrẹ́bù Oríyọmí Hamzat wọ́n ti yàdọ̀ ọ̀nàrẹ́bù ok bí tí wọ́n ti ń dá orúkọ àwọn àti àwọn tíṣà tí wọ́n kó wọnú igbó ìyẹn ló push mi bí o fẹ́ ṣe fídíò yìí fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó jẹ́ nǹkan tí èmi àtàwọn fámìlì mi àjọ ń bá tù lábẹ́ tá à ń gbé ìgbésẹ̀ lé lórí lábẹ́nu nítorí pé àbúrò mi pẹ̀lú àwọn ọmọ tí wọ́n kó yẹn. ma fídíò Honorable Hamzat tí mo rí ẹjọ́ ẹ bá mi tag Honorable Hamzat Oríyọmí fídíò wọn tí wọ́n ṣe yẹn ó ní olójẹ́
kí n ṣe fídíò yìí síta. Nínú àwọn orúkọ tí Honorable Hamzat kà síta wípé àwọn ọmọ tí wọ́n kó kò sórúkọ àbúrò mi nínú àwọn ọmọ yẹn, ṣùgbọ́n àbúrò mi wà lára àwọn ọmọ tí wọ́n kó yẹn. Mi ò mọ ibi tí wọ́n ti rí lísìtì tí wọ́n kà yẹn, mi ò mọ ibi tó ti rí orúkọ yẹn, mi ò mọ bó ṣe bí lísìtì yẹn ṣe dé tàṣà mi ìmọ̀, mi ò mọ bóyá àwọn bíbí yẹn ló ṣe ń dorúkọ àwọn ọmọ tó wà ń bẹ̀, mi ò mọ bóyá wọn ìlú náà ti gbà bí ilé sọ̀rọ̀ àṣẹ. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ ni pé orúkọ àwọn tó wà nínú igbó yẹn jù bẹ́ẹ̀ yẹn lọ sà. Àwọn ọmọ tó wà nínú igbó yẹn jù bẹ́ẹ̀ yẹn lọ. Kò sórúkọ àbúrò mi nínú àwọn ọmọ tí wọ́n ká síta yẹn.